Ṣàlàáfíà fún yín bàbá. Ẹ káàbọ̀ sà. Ẹ pẹ̀lẹ́. Yes sir. Ṣàlàáfíà lábá yín. Adúpẹ́ sà. Ẹ pẹ̀lẹ́. Yes. Ẹ pẹ̀lẹ́. Ẹ wọ ẹ bá wa ṣe lè rìn bọ́ta. Àgbà máa lè gbé mi kúrò. Ó yẹ bá ń try kí n máa gbé wọn. Ẹ wọ ọ̀dọ̀ bàbá. Ọ̀dọ̀ bàbá rè ẹ wọ ọ̀dọ̀ wọn. Ẹ bá wa gbé wọn. Ó yá. Ẹ bá wa gbé wọn bọ́sítà. Yeah. Bó ṣe fẹ́ gbọ́n wọn lẹ́yìn káfíńtà ló ṣe. Ẹgbà máa gbé wọn tán náà. Eléyìí mọ̀. Jẹ́ ká gbé wọn kọ́ lọ́wọ́ láti wọ́n tàbí wọ́n sókè. Eléyìí ó lágbára o. Sorry. Ẹ tètè bá wọn ṣe ajá yẹn. Ṣé bàbá wọn wọ trọ́sà ní? Mágbọ̀n. Bàbá wọn wá trọ́sà. Trọ́ bá wọn wá èrò kan dà á súbúra. Bàbá wọn wá èrò bàbá ìgbà wọlé tí wà báyìí. February. February. Ó ti ṣe mí ti pẹ́ o láti. Sá. Ó ti ṣe mí láti bí 2 years. Láti 2 years. Bẹ̀rẹ̀ mo kàn máa ṣàlè pé ṣe ń ro mí. Mo wá bẹ̀rẹ̀ sí káàkiri hospital. Mo lọ sí state. Mo ṣe comprehensive test. Kò sí nǹkan tí mi ṣe. Wọ́n rí anything. So ìgbà tó wá yá mo kàn jí láàárọ̀ ọjọ́ yẹn mo fẹ́ lọ ra nǹkan lọ́hùn yẹn mo wá rí pé ẹsẹ̀ òsì yìí insist kò ṣeé gbé. Ẹsẹ̀ òsì yóò ṣeé gbé. ṣe nígbà tí màá wá manage láti ibi tí mo ti lọ ra nǹkan yẹn wọ́ bì kò tiẹ̀ completely mi lè gbé mọ́ rárá. Ẹ pẹ̀lẹ́ bàbá. Lovers all over the world. Ọ̀dọ̀ bàbá Sule Bebe Onlawa. Kí lórúkọ yín náà bàbá? Adédayọ̀ Adéwùnmí. Bàbá Adédayọ̀ Adéwùnmí. Mi tí ẹ mọ̀ pọ̀ tí ẹ wọ́ọ̀sì tó báyìí. Orí àìlera la bá bàbá o. Ẹ̀rí pọ́n gbé wọn bọ́ta ni. Wọ́n lè fi ẹsẹ̀ wọn gan rìn. Eléyìí máa lágbára o. This is wonderful. Ọlọ́run aláàánú ojú rẹ̀ dà. Ọlọ́run tí wo ni sàn. Ẹ já gbàdúrà fún bàbá náà. Orúkọ Jésù. Àmín Jésù. Ọlọ́run ògo ni forúkọ rẹ̀. Hallelujah. Gba ọpẹ́ wa. Àmín. Gba ìyìn wa. Àmín. Bàbá Olúwa kó wò yín sàn. Àmín Jésù. Ẹ̀jẹ̀ Jésù lápè. Lórúkọ Jésù kó wò yín sàn. Àmín Jésù. Nípa iná rẹ̀ amú yín lára dá. Àmín Jésù. Ọwọ́ Olúwa kó wà lára yín. Àmín Jésù. Kẹ́rí àánú ìwòsàn gbà. Àmín Jésù. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. Bàbá rẹ̀ bàbá Sule Bebe Dayọ̀ Adéwùmí. Ọ̀dọ̀ wọn la wà live in Èkìtì. Adó Èkìtì. Kí lórúkọ àdúgbò yìí? Adéhùn. Eré Adéhùn ni ọ̀dọ̀ bàbá wà. Ẹ wo inú yàrá wọn bí àwọn yẹn bí a ṣe wọ bẹ́ẹ̀ torí àìlera wọn ó rí bákan. Ẹ rí i pé wọ́n gbé wọn bọ́ síta ni. Ìntàtì ọ̀kọ́ ṣe gan àti ẹ̀ tí mọ̀ torí ọ̀tọ̀ ni tí mo ti ẹ̀rọ ọ̀tọ̀ ni tí mo bá mo rò pé nǹkan kékeré níbẹ̀ tí bàbá ò lè rìn bọ́ta o gbogbo alárí ń sìngbà tí wọ́n fà wọ́n bàbá ṣé ẹ lè dìde ṣé ẹ lè dìde àsìn ṣé ẹ lè dìde lórí àga irọ́ ẹ lè dìde. lẹ́yìn kan bóyá mo sùn kí n dìde kí n jókòó sórí bẹ́ẹ̀dì ó tán. lẹ́yìn pé bóyá ẹ sùn kẹ́ẹ̀kan dìde kẹ́ẹ̀ jókòó sórí bẹ́ẹ̀dì. nǹkan tí mo lè ṣe for now. kẹ́ẹ̀kan kẹ́ẹ̀ sùn kẹ́ẹ̀ wá jókòó sórí bẹ́ẹ̀dì ó tán ẹ lè nàró báyìí. ẹsẹ̀ yìí ni. ẹja trek ká mú wọn nàró náà ẹja trek ká mú wọn nàró náà dúró ẹ gbé bá gílẹ̀ ẹja mú wọn nàró náà ó yá ẹja mú wọn nàró má ti dúró ẹ mú wọn nàró náà káwọ bàbá ẹ fún yàn fún òyìn ẹ wò kíní tó wà yẹn ẹ bá wọn dáàbò dáadáa.
ẹ lè nàró ẹsẹ̀ yẹn mọ́ ẹ jókòó bàbá ẹ jókòó ṣé ẹ ní symptom stroke ni. èrò o. báwo ló ṣe wá jẹ́ tó báyìí ẹ̀ẹ́dẹ̀ pé anybody. gbogbo ọmọ pé àwọn èèyàn rẹ̀ tí wọ́n létà náà tún pé attack ni. ẹ pé àwọn èèyàn wọ́n máa sọ wípé attack ni. tó jẹ́ àgbàlagbà. tó jẹ́ àgbàlagbà. tó jẹ́ onímọ̀. ẹnìkan ń bọ̀ ní. ẹnìkan ń bọ̀ láti Ìbàdàn. bàbá ta ló ń tọ́jú yín bíbá ta ló dúró tì yín. àbúrò mi máa ń wá ní. àbúrò yín dà ẹ súnmọ́ bímọ ẹ dúró ti bàbá ṣáyìn làbúrò wọn ẹ̀yin náà bílé wọn gangan báwo lẹ ṣe lè sọ tí nǹkan báyìí fi ṣẹlẹ̀ sí bàbá kí lẹ lè sọ. ó pẹ́ kí n tó mọ̀. ẹni. ó pẹ́ kí n tó mọ̀ àbúrò mi ló. ó pẹ́ kí ẹ tó mọ̀. bẹ́ẹ̀ ni àbúrò mi ló wá sọ̀dọ̀ mi tó wá àǹtí wa lẹ́yìn Ìbàdàn ló pe àbúrò mi tán bílé mi ọkùnrin tá àbúrò mi yẹn wá pè mí pé báyìí ló ṣẹlẹ̀ ó ní kí n ṣe àmọ́ àbọ̀jọ́ òun ni mo wá àtùgbẹ́ ni mo ti máa wá sọ̀dọ̀. ẹ wá wo bàbá yìí ohun tá a mọ̀ lérò kọlábà ẹ wá wò pé ká dé bí ká ẹ tí mo tún báyìí lẹ́gbẹ̀rẹ̀ bàbá ò mọ̀ lè dìde fúnra wọn. He could not stand up by himself. Wọ́n lè dìde, look at him. Ara àwọn bàbá wa àgbà òṣèré tí àwa máa ń wọ pátákà kiri jókòó wò wọ́n. Ẹ wo bàbá. Bí wọ́n ṣe pẹ́ nínú iṣẹ́ yìí tó. Ẹ wá wo bàbá lénìí. Bàbá mo gba Ọlọ́run gbọ́ pé ẹ lè bàbá ikú. Ìyẹn kọ́ dá mi lójú ná. Ẹ lè bàbá ikú. Ibo làwọn bí tẹ́ ti lọ ṣe ti lọ hospital. Ṣọ́ ti ṣàyẹ̀wò kí náà ti ṣe. ó ní mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ti lọ káàkiri private hospital. ẹ ti lọ káàkiri. mo ti lọ sí state hospital mo ṣe comprehensive test kò sí nǹkan tí owó tí mo ti ná is over $1 million. gbogbo àkáǹtì mi rẹ́ẹ̀dì mi. bàbá sáwọn èèyàn ò dá yín lóhùn gbà tẹ́ pé wọ́n ni àwọn èèyàn ṣé wọn dá yín lò ní mo ń wò pé tí nǹkan fi wọ́ọ̀sì tó báyìí. ẹ jẹ́ ká kúrò lórí yẹn sà. ká kúrò lórí ẹ̀ lovers all over the world ẹ wọ ẹ bá ń wá kíní kankan jókòó sẹ́gbẹ̀ẹ́ bàbá mi ò mọ ẹ bá nǹkan wá kò tí kéré gan mi ò tiẹ̀ mọ tá à ń kọ́kọ́ ṣe báyìí tó gbé power bank yẹn wá kí n máa gbẹ́jẹ̀ mi mọ tí àti ẹ̀ ń ṣe báyìí torí condition tí a bá bàbá òní iná gbọ́dọ̀ jáde kúrò nulẹ̀ yìí bóyá lọ sí hospital kan tí ẹ̀ kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ treatment náà ẹlẹ́dàá ayé àti ọ̀run o ẹ̀dọ́ ẹgbẹ́ sínú ilé padà ẹlẹ́dàá ayé àti ọ̀run o eléyìí ní agbára o eléyìí ní agbára o eléyìí ní agbára o tí ìbá ṣe pé ìfẹ́ báwa gan ṣe wọ́n bí ó yẹ ká lo nǹkan tó fi ń bomú yes ó yẹ ká lo nose bet nípa ìfẹ́ bàbá ò nílẹ̀ ẹ̀kọ́ kù ń bínú ẹ kọ́kọ́ ń lọ sí hospital ẹ jẹ́ kí àwọn èèyàn máa pè wọlé bàbá lẹ̀ ń wò yìí 07054 900 751 ti iPhone 07054 900 751 ibẹ̀ lẹ máa pè sí kí la fẹ́ ṣe o a gbọ́dọ̀ tí ẹ̀kọ́ gbé bàbá lọ hospital náà àdúrà máa lọ hospital náà wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ní kánkán ní kánmọ́kíá gbogbo àgbáyé tí ó ń wò lọ́wọ́lọ́wọ́ mo kí yín lọ́sàn pé ẹ kú ìdúró tì wá ẹ kú ìrànlọ́wọ́ nígbà gbogbo ọ̀dọ̀ bàbá Sule Bebe ibẹ̀ la wáyé ẹ já dìde o bàbá yìí ò gbọ́dọ̀ kú báyìí ẹ gbé sójú wọn bàbá ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ èròǹgbò yín. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin tèmi mo ti ké gbàjarè àárọ̀ yìí náà mo ní ẹni bá dákẹ́ tara ẹ̀ máa bá dákẹ́ torí ẹ̀ ni mi ò ṣe dákẹ́ mi ìfẹ́ kí tara mi kó bá mi dákẹ́ ẹ ṣàánú mi àánú yín ni mo need ìrànlọ́wọ́ yín ni mo need kò sẹ́nibọ̀dì tó fẹ́ ràn mí lọ́wọ́ tó fẹ́ ràn nìkan lọ́wọ́ àfẹ̀yìn èèyàn onínú dídùn ọlọ́rẹ tí ẹ ti mọ̀ mí tẹ́ẹ̀dẹ̀ ti mọ ipa ribiribi tí mo ti kó lórí eré orí ìtàgé ẹ̀yin náà lẹ lè ṣàánú mi home and abroad ẹ jọ̀ọ́ mo ń rawọ́ ẹ̀bẹ̀ sí ní gbogbo ọ̀nà ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. lovers all over the world bàbá ni wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ yìí ohun táwa ti ẹ̀kọ́ fẹ́ báyìí ni pé kán kọ́kọ́ máa lọ sí hospital ẹ jẹ́ sáré gba ìpè díẹ̀ ẹ jẹ́ ká gba ìpè díẹ̀ bàbá Olúwa máa gbé yín dìde ẹsẹ̀ yìí mo fẹ́ kẹ́ tó máa gbé wọn lẹ́ẹ̀kan sí bí wọ́n ṣe fẹsẹ̀ yẹn ṣe ẹ bá ń ṣe wọ́n lẹ́ẹ̀kan sí káwọn èèyàn rí ẹsẹ̀ wọn káwọn èèyàn rí mo ní kí bàbá ó dìde fúnra wọn láwọn ò lè dá dìde ẹ wo nǹkan
ẹ wo nǹkan bàbá ò lè fi ẹsẹ̀ ìdúró bàbá ẹ jókòó padà ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ó pẹ́ tá a ti rí yín nínú fíìmù àwa ò pé bóyá bàbá ti travel out gbogbo ohun tí àwọn èèyàn máa ń rò nìyẹn bàbá olúwa yóò wò yín sàn 07054 900 751 kí a tó máa bọ̀ lánàá ká tó máa bọ̀ láàárọ̀ yìí lálẹ́ àná tá a ti ọkọ̀ pọ̀s bàbá ẹnìkan pè ó ní kẹ́ẹ̀tì ẹ̀ tó máa lọ òun tiẹ̀ máa send 100,000 náà mo ní síta ni ó ní sí bàbá Sule Bebe ẹnìkan náà tún pé kílẹ̀ tó ṣú olóhùn send 20,000 sí wọn káàtì ẹ̀ tó wá lásán wọ́n ti dá 120,000 fún ògo Ọlọ́run hospital wo ni ó tó ṣe dáadáa ní àdúrà ní Èkìtì hospital tó ti lè tètè attend a máa débẹ̀ after life yìí a máa gbé mu bàbá dé hospital yẹn gbé sójú bàbá kí lẹ pé FMC ṣé FMC ṣe dáadáa ẹ̀gbọ́n hospital wo ló ṣe dáadáa mú mi. FMC ìdókè ni FMC. ó yẹ bẹ̀rẹ̀ sí ni máa pè wọlé o ẹ máa pè wọlé 07054 900 751 gbèsè bíi 070 sórí ètò lẹ́wà. Yes ma. ẹ̀yin tẹ́ bá máa wá pè ẹjọ́ ẹjá máa mú kánmọ́nkíá a máa gbé bàbá ìdí hospital lọ́sàn-án yìí sórí ètò lẹ́wà ma. Yes ma. 100,000 ó yá 100,000 pẹ̀lú 120 tànà ó jẹ́ 220 mọ́mí ẹ̀ rà nùgbà God bless you ma ẹ̀ ní jábọ̀ ẹ ṣé o ẹ kú tọ́jú bàbá wa Sule Bebe ẹ ṣé o ẹ̀yin náà ò ní fọjọ́ lọ́jọ́ lọ o ẹ ṣé o God bless you ma ẹ ṣé ó yá ẹ máa bá mi ṣí àwọn èèyàn ti ń pè wọlé lọ́wọ́ kan ó yá ẹ máa wọrí live chat bá ń pè bàbá ẹ lè dìde fúnra yín ẹ̀mí mímọ́ o account number ó ti wà lójú screen ó ti wà lójú. wọ́n ti pin ẹ̀ 07054 900 751 07054 900 751 ó lẹ máa pè sí gba ilé ìdání 07054 900 751 ẹ ṣe 5,000 yes sir 225 ẹ wọn bá mi tètè máa ṣí à ń gbé bàbá lọ hospital ní ọ̀sán yìí nípa orí ọ̀fẹ́ Jésù à ń gbé bàbá lọ hospital nípa orí ọ̀fẹ́ Kristi. sórí ètò lẹ́wà. sórí ètò lẹ́wà. hello. ok. Yes sir ẹ ṣé sir hello sórí ètò lẹ́wà. Yes sir bí o ṣojú bàbá gangan sir. Yes sir kábà yín kí wọn dáadáa. àwọn èèyàn láwọn rò pé travel ni o. irọ́ mi travel mo wà nílé o. àdúrà máa lọ nípa orí ọ̀fẹ́ Jésù ẹgbẹ̀yìn tẹ́ ń pè wọn bá wa yára sí pé yẹn 5,000 ó jẹ́ lò ó jẹ́ 230. ẹ̀ka sàn orí ètò lẹ́wà. Baba yes ma 5,000 God bless you ma bàbá wọn níyàwó yín kọ́ sà àwọn èèyàn ń bèrè ìyàwó yín. Ìbàdàn ló wà. Ìbàdàn ni wọ́n wà tí wọ́n wá wò yín ni. wọ́n wá iṣẹ́ ìjọba ló ń ṣe kò lè gbé iṣẹ́ lẹ̀. iṣẹ́ ìjọba náà ń ṣe. hello. wọ́n ti bẹ̀rẹ̀. Yes ma yes sir. hello. 50,000 naira God bless you daddy. ẹ ṣé daddy ẹ máa rà àánú gbà sà God bless you. ẹ ṣé sir God bless you. wọ́n lọ́ọ́ máa send 50,000 the Lord bless you. ẹ ṣé daddy adúpẹ́ sà. ẹ ṣé mo dúpẹ́ o Ọlọ́run ràn yín lọ́wọ́ àpò yín ò ní gbẹ o. hello. hello sir ẹ sórí ètò lẹ́wà sir. yes sir. àmín 20,000 àmín.
305, sir. 5,000. God bless you, daddy. Ẹ ṣé daddy. Yes sir. Yes sir. À ń gbé wọn lọ hospital báyìí. Lẹ́yìn ètò yìí à ń gbé wọn lọ hospital. À lọ fún wa ní àbọ̀ lọ hospital. Ẹ lọ sórí ètò lẹ́wà. Afẹ́ Babalọ́lá hospital. Afẹ́ Babalọ́lá. Àwọn tó máa wà láfẹ́ Babalọ́lá náà àwọn náà máa gbọ́ wa báyìí náà. Afẹ́ Babalọ́lá Agbalagabriel ń bọ̀ lọ́dọ̀ yín o. Ẹ ṣé ma, God bless you. Hello, sórí ètò lẹ́wà. Ó jẹ́ lo 310, sir. 310. Hello, sórí ètò lẹ́wà sir. Yes sir, daddy. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Bẹ́ẹ̀ ni sir, àdúà ní gbà agbára kọ́. Sir? 50,000 naira. Daddy, God bless you. Bàbá yẹn máa dúpẹ́ gbèsè ojú wọn. Bàbá yẹn máa dúpẹ́ àwọn èèyàn nífẹ̀ẹ́ yín gan. Ẹ̀dùn máa dúpẹ́ yẹn gan. Àbúrò ọmọ bóyá yìí náà máa sọ̀rọ̀ pé mi kẹwàá. Ẹ ṣé o Ọlọ́run á bùkún yín o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run á máa bùkún yín o. Bí tẹ́ ti mówó jáde. Sórí ètò lẹ́wà mà. Ẹ ṣé o. Ẹ pẹ̀lẹ́. Olúwa ń ṣiṣẹ́. Amen. Hello ma. 20,000 naira. God bless you ma. Ẹ ṣé ma, God bless you. Ó jẹ́ lo 380,000, sir. 380,000. Ẹ má bá wo comment ń bẹ̀ yẹn. Ṣé wọn àwọn comment? God bless you mommy. Olúwa ń ṣiṣẹ́ mà sórí ètò lẹ́wà. 30,000. Ó yáyá. Yes, sir. 410. Ó jẹ́ 410,000 lẹ́nu sí. Hello ma, sórí ètò lẹ́wà. Hello. Ẹ ra ma. 20,000 naira. 20,000. Ẹ ṣé. God bless you ma. 20,000. God bless you. 435, sir. Bàbá rẹ̀ o, bàbá ò lè dágbẹ́sẹ̀. Hospital wọ́n gbé wọn lọ báyìí. Hospital náà wọ́n kọ́kọ́ lọ báyìí náà. Sórí ètò lẹ́wà. UCH Ìbàdàn. Ó dà sà. Sórí ètò lẹ́wà. Hello ma sà. Sórí ètò lẹ́wà. Ẹ bá wa dá sí. Yes, pápákọ̀ wọn. Wọ́n sick ni o bàbá, ó rẹ bàbá ni o. Ó rẹ bàbá ni o. Hello. 100,000 naira. 100,000. Mọ́mí ẹ ṣé ma, ẹ máa rà àánú gbà. God bless you ma. Ó jẹ́ lo. Ẹ ṣé mọ́mí. Ẹ ṣé mọ́mí. Ẹ ṣé o. Ẹ ṣé ma, God bless you ma. Àdúrà yín á gbà ẹ. Ó jẹ́ lo. 535,000. Hello mọ́mí mi ẹ káàsán ma. Yes mọ́mí. 45,000. 45,000. Ẹ ṣé o. Okay. 580. 45,000. Mọ́mí ẹ ṣé o, ẹ máa rà àánú gbà. God bless you ma, we love you. Ẹ mà ṣé o, tí n bá rí ẹ máa fi jókòó sẹ́gbẹ̀ẹ́ báyìí. Eléyìí kéré jù lẹ́fílẹ̀. God bless you ma. Gbé wá. Ẹ má wọrí. Kí ló dé wọn náà fẹ́ jókòó? Ẹ má wọrí. Ọ̀yá bàbá ẹ máa dúpẹ́ ọpẹ́ ni ẹ máa dúpẹ́ bàbá. Ẹ máa dúpẹ́ bàbá, ẹ máa dúpẹ́. Yóò jẹ́ lo 582,000. Ẹ ló mà. Ẹ ní rógun àìsàn o. Mo gbàdúrà fún Olúwa ṣẹ́ mà sórí ètò iṣẹ́ yẹn lẹ́wà. máa lọ síwájú, ọ̀nà yẹn á máa Yes, là ma. sí. Ọlọ́run á máa gbàdúrà yín. Ẹ ṣé mo dúpẹ́. 20,000 naira. 20,000. Ó jẹ́ lo. Ẹ ṣé mo dúpẹ́ o. Ó jẹ́ 602,000. 602,000. Ẹ ṣé mọ́mí, God bless you. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Hello, sórí ètò lẹ́wà. Ẹ ṣeun, ẹ ṣé adúpẹ́. Ẹ ṣé gan o. Ẹ ṣé o. Sórí ètò lẹ́wà. MRI test. Tá bá ti dé hospital gbogbo ẹ̀ náà máa ní kán lọ carry out. Ẹ ṣé mo dúpẹ́. Tá bá ti kúrò lórí ètò báyìí hospital là ń lọ lẹ́sẹ̀kẹsẹ̀. Kò sí dúró, kò sí bẹ̀rẹ̀. Ẹ ṣé mọ́mí wa o. Ẹ ṣé wa o. Eléyìí sọ̀rọ̀ ilé gbígbé náà. Eléyìí sọ̀rọ̀ mọ́tò rárá. Bàbá kán wọ́n gbọ́dọ̀ gbádùn, wọn gbọ́dọ̀ kú báyìí. Ẹni bàbá ò ní kú lórúkọ Jésù. Ẹ ṣé mọ́mí, God bless you ma. Yes, sórí ètò lẹ́wà. Ẹ bá wa dá sí. Sórí ètò lẹ́wà. Hello. Yes, ẹ bá wa dá sí. Hello. Sórí ètò lẹ́wà. 20,000. 622,000. 20,000 naira. Ó jẹ́ lo. 622,000. 622,000. God bless you, mommy. Ẹ máa rà àánú gbà. Ẹ ṣé.
God bless you, sir. ẹ máa bá wa dú ọpẹ́ yẹn dáadáa. ẹ ṣé àdúpẹ́ o, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ kú àgbálẹ̀ mi, ẹ ṣé o. ẹ máa bá wa dúpẹ́ ó jẹ́ lò. 622,000. 622,000. 622,000. 622,000 5,000 kan. Ó jẹ́ 627,000. 627,000. 627 ibẹ̀ yẹn mú oorun ni ṣé wọ́n sì lè sún wọn síwájú díẹ̀ ẹ bá ń try kọ́ bá yes oorun yẹn ti rọlẹ̀. hello 10,000 naira 637,000. sún wọn sẹ́yìn díẹ̀ yẹ ṣé mọ́mí ó jẹ́ lò ó 637,000 naira. ẹ máa bá wa bàbá ẹ pẹ̀lẹ́ ẹsẹ̀ yẹn kan yín bàbá ní ẹsẹ̀ yẹn kan àwọn hello sórí ètò lẹ́wà. Hello. Yes ma. Hello. 20,000. God bless you. 657,000. God bless you. 57,000. God bless you. Yes ma. Ẹ ṣé ma. God bless you. À ń lọ sí hospital straight. Yes ma. Ẹ ṣé ma. Ẹ ṣé o. Ẹ ṣé mo dúpẹ́ o. Hello. Ẹ ṣé ẹ kú àgbálẹ̀ mi, ọ̀nà yín á là o. Ẹ ṣé. 10,000 naira. 667,000. 67. Hello sórí ètò lẹ́wà. 10,000. 677,000. Yes ma. 20,000 naira. Mọ́mí ẹ máa rà àánú gbà. God bless you, we love you. Ẹ ṣé ma. God bless you. Ó jẹ́ lò ó. 677,000. God bless you. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. 10,000 naira. God bless you. Ẹ ṣé mọ́mí. God bless you. 15,000 kan ti wọlé bí o. 722,000. 722,000. Aláìtí ìwọ 10 minutes rárá. Ó lágbára o. Ògo ni fún Jésù o. Sórí ètò lẹ́wà mọ́mí. Era ma. Yes ma. 10,000 naira. 10,000 naira. God bless you mommy. We love you ma. God bless you. Bàbá ò lè kú báyìí kò possible láyéláyé. Sórí ètò lẹ́wà sà. Era sà. Yes sir. À ń gbọ́ yín sà. Yes sir. Wọ́n á gbọ́. Yes sir. 10,000 naira. 742,000. 742,000. Máa bá mi wo kọ́mẹ̀ntì yẹn. Ẹ máa wò ó. Ẹ máa wo kọ́mẹ̀ntì yẹn o. Ẹ máa wo 5,000 naira. 747,000. Ẹ ṣé mo dúpẹ́ o. 20,000. Ọlọ́run máa ràn yín lọ́wọ́, ọwọ́ yín á máa ròkè o. 67,000. 767,000. 5,000 kan. Hello. 772,000. Sórí ètò lẹ́wà. 10,000 naira. Ó jẹ́ lò. 782,000. 782,000 naira. God bless you. 5,000 kan ti wọlé ń bí báyìí. 787,000. 787,000. Yes ma. Ó jẹ́ lò. 787,000. Mọ́mí ẹ ṣé ma. Ẹ ṣé. Bàbá ẹ̀ kàn máa dúpẹ́. Ẹ ló máa sórí ètò lẹ́wà. Ọlọ́run ràn yín lọ́wọ́. Ẹ dúró ti ẹ̀gbọ́n yín. Ọlọ́run ẹ ṣé o. Ẹ ṣé o, Ọlọ́run ràn yín lọ́wọ́. Ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́run á bùkún yín o. Ẹ ṣé gan ni. Ẹ ṣé o. Ojú ò ní tì yín o. Wọ́n ní ìyàwó wọn wà ní Ìbàdàn àbí? Bẹ́ẹ̀ni. Wọ́n náà wà ní Ìbàdàn. 5,000. 792,000. 790. Àwọn ọmọ yín kọ́ bàbá. Àwọn ọmọ mi méjì tó kéré wọ́n wà ní school. 10,000. God bless you ma. Every anugba. Wọ́n wà ní school lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n wà ní school lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìkan wà ní Ẹ̀sà Òkè, ìkan dẹ̀ wà ní Ìrè Poli. Ó yá máa bá mi wò ó 10,000 kan bí báyìí. 812, sir. 812. Yes, sir. Sórí ètò lẹ́wà mà. Sórí ètò lẹ́wà bá a sà. Yes sir. Bàbá ẹ máa dúpẹ́. Ẹ ṣé o, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé. Ẹ ṣé o, Ọlọ́run ràn yín lọ́wọ́. Ẹ ṣé gan ni o. Má
ẹ ṣé o ẹ ṣé ẹ ṣé o o ẹ ṣé ẹ ṣé. ẹ ṣé mo dúpẹ́ o 20,000 lájẹ̀ Saudi láti America. God bless you. 20,000. ẹ ṣé God bless you 832,000. ẹ ṣé mo dúpẹ́ o Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ 832,000. ẹ̀mí ọwọ́ yín á mímọ́. máa ròkè o ẹ ṣé o Ó yá ẹ máa wò ẹ máa wò ẹ máa wò ẹ máa wò. ẹ ṣé o God bless you ọwọ́ yín á máa ròkè ẹ ṣé Sórí o ètò lẹ́wà mà. ẹ ṣé mo dúpẹ́ o 5,000 kan ti wọlé. Sórí ètò lẹ́wà. 37,000. Sórí ètò lẹ́wà. ẹ ṣé mo dúpẹ́ 5,000 kan náà ti wọlé. ẹ ṣé o ẹ ṣé God bless you 200,000. 200,000 naira. 200 kí lórúkọ wọn láti bo. Láti US ní sà. Láti US yóò dà fún yín o. God bless you, we love you. Ẹ ṣé ẹ mọ́mì. ṣé o Ọlọ́run á ràn yín lọ́wọ́ o. Ẹ ṣé máa o. ẹ ṣé gan ẹ ẹ ṣé ṣé. God bless you ẹ ṣé o. Hello, ó jẹ́ lò. 1,042,000. 1,042,000 naira. Lẹ́nu sí. Àmọ́ tí lo 15 minutes. Hello, mọ́mì wẹ̀ ká sọ́mà. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Olúwa ń ṣiṣẹ́ mà. 10,000. God bless. 5,000 mọ́mì wẹ̀ ṣé o, we love you ma. ẹ ṣé o Ẹ ṣé mà. That's TikTok. 50,000. ẹ ṣé o Wọ́n ẹ ti ṣé gba o account number. Hello. Ẹnìkan ti bá a pin ẹ̀. A wà ní live lórí TikTok náà o. Ẹ má àwọn kan wà ní TikTok báyìí. Àwọn wà ní live on TikTok. 50,000 ní TikTok. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o God Àkáǹtì bless nọ́mbà ti you wà lójú ẹ screen. ṣé o. God bless you ma, we love you. Ó ti wà print. Ma, ẹ ṣé 50,000 naira. God ẹ bless ṣé you. o ẹ ṣé o Ọlọ́run á ràn yín lọ́wọ́ o 50,000 bless you. naira. Ẹ ṣé ma. God bless you God bless you Ẹ ẹ ṣé ṣé ma. o God bless you. ẹ ṣé o ẹ ṣé mo God dúpẹ́ o bless you. ẹ ṣé God bless you ma. ẹ ṣé o God bless you ẹ sir. ṣé Hello, o ẹ ṣé mo sir. dúpẹ́ 10,000. Ọlọ́run ní fàìsàn ṣe yín o ẹ ṣé mo Orí ètò dúpẹ́ o lẹ́wà. ẹ ṣé God bless you ẹ ṣé o. Ye- Hello. Yes sir. Hello. 20,000 naira. God bless you sir. Ó ẹ jẹ́ ṣé lò. o 1,187,000. 1,187,000. ẹ ṣé o Ẹ sì bí ẹ ṣé àdúpẹ́. lẹ́nu sínsìn àwọn èèyàn ti dá 1,187,000. ẹ ṣé God Ẹ ní jábọ́sẹ̀. Gbogbo ibi tí ẹ ti ń wò ẹ ní lójú ẹkún. Ẹ ní firú eléyìí gbà o. Ẹ ra àánú gbà. Ẹ ṣé bàbá àdúpẹ́. ẹ ṣé o ẹ ṣé God bless Gba you ilé ìdání tiẹ̀. ẹ ṣé o ẹ ṣé A sì ní bí 20 minutes ń bí hello ma. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Hello. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà sir. Ẹ ra ma. Sórí ètò lẹ́wà. Yes ma. Yẹn sórí ètò lẹ́wà. À ń gbọ́ yín máa o. Hello. Sórí ètò lẹ́wà mọ̀. Sórí ètò Àmín. Ẹ ṣé ma. ẹ ṣé o ẹ ṣé o Èló la fún wọn ma. ẹ rà àánú gbà o 10,000 bí báyìí. ẹ ṣé o ẹ ṣé ẹ ṣé Hello. Sórí ètò lẹ́wà. Hello. Sórí ètò lẹ́wà. 1,197,000. Eh? Sórí ètò lẹ́wà. 1,197,000. 1,197,000. ẹ ṣé ẹ ṣé 5,000 naira. ẹ ṣé 1.2. 1.2. 1.2 million. 1.2 million. Sórí ètò lẹ́wà. Kí náà pé? Wọ́n kí ni dáàdì. Hello. Àwọn náà kí yín o. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà ma. Yes ma. Yọmí Àgbékẹ́ ẹ̀rà màmí. Jésù olùgbàlà ṣeun ma. Hello. Yes ma. Yes ma. Yes ma. Ẹ ṣe voice note. Ẹ ṣe voice note orí ètò lẹ́wà ma. Ẹ ṣe voice note. Hello. 10,000. 10,000 naira. 1.210. 20,000 kan bí báyìí. 1.230. 1.230. Sórí ètò lẹ́wà. ẹ ṣé o ẹ ṣé ẹ ṣé o ẹ ẹ ṣé ṣé Ọlọ́run á ràn yín àdúpẹ́ o lọ́wọ́ ẹ ṣé o. o God bless you ẹ ṣé. ẹ ṣé gan ni. Yes. 10,000 kan bí báyìí. 1.240. Bàbá ẹ dúpẹ́ ẹ súnmọ́ bàbá. Ẹ dúpẹ́ pé wọ́n fẹ́ tọ́jú àìlera ẹ yín. ṣé o ẹ ṣé o. Ẹ sọ̀rọ̀ pẹ́ dáadáa. Èèyàn 15,000 ló dúró. àìsàn oníṣẹ́yìn náà ẹ ṣé àdúpẹ́ o Bẹ́ẹ̀ gbá o. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o Èèyàn 15,000 ló dúró. Wọ́n dúró wá. Wọ́n dúró wá. Hello. Real 15,000 viewers. Wọ́n dúró pa.
pé bàbá eléyìí ò gbọdọ̀ kú o ẹ wò bí ẹ ti dúró tẹ̀ ń wo bàbá lórúkọ Jésù ẹ̀yin náà ò ní ṣàìsàn ẹ ní kúkú òjijì ẹ wọ́n bá nawọ́ sí bàbá yìí ẹ sọ pé Adéwùmí o ò ní kú ikú gbọdọ̀ bí kò ṣe yíyè kó o lè ròyìn iṣẹ́ Olúwa ẹ bá ń sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Adéwùmí o. Àmín Jésù. Àmín. 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 Ọlọ́run tí a kò lè dá dúró. Ọlọ́run tí a kò lè dá dúró. Sórí ètò lẹ́wà mọ́. 10,000 àmì mọ́mì wọn lọ́lọ́wọ́ fún ilé láti ṣeun. 1.250. Yes, sir. Hello. Sórí ètò lẹ́wà. Ọlọ́run ògo mọ̀ ní forúkọ rẹ̀. Hallelujah. Ẹ lọ sórí ètò lẹ́wà mọ́mì wa. Yes ma. Ma. 20,000 naira wọn làwọn sẹ́yìn 20,000. 1.270. Ẹ ṣé o, God bless you. Olúwa iye. God bless you. 1.270. God bless you. 20,000 kọ́ wọlé ń bí. Ó jẹ́ 1.272. Ó jẹ́ 1.272. 1.272. Àwọn receipt kan náà wọlé. Ẹlẹ́mi gan sẹ́yìn 1.5. Ẹ ṣé o, ẹ ṣé o. Bàbá ẹ máa dúpẹ́ pé wọ́n ṣe é. Àwọn tó ń ràn yín lọ́wọ́ àwọn náà ní bùkátà. Ọlọ́run á ràn yín náà lọ́wọ́. 10,000. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ọlọ́run á gbé yín ga. 10,000. Ọlọ́run á gbé yín ga. 1.3. Ọlọ́run á fà yín lọ́wọ́ sókè. 1.3 million. Iṣẹ́ yín ò ní dìbàjẹ́. Lẹ́nu sìn bàbá ti rí 1.3 million. Ẹ ṣé. Bàbá ti rí 1.3 million lẹ́nu sìn. God bless you. Ẹ ṣé. Dúpẹ́ o. Ẹ ṣé. 5,000 naira. Ẹ ṣé mo dúpẹ́ o. God bless you. Sórí ètò lẹ́wà. Ẹ ṣé mo dúpẹ́. Hello. Sórí ètò lẹ́wà. Yes ma. À ń gbọ́ yín o. Àmì mà pápápá 10,000 kan ti wọlé. 1.15. Ẹ ṣé o. 5,000 naira. God bless you. Ẹ ṣé o, Ọlọ́run ẹ lọ́wọ́. Ẹ rà God núbà bless o. you. Ẹ ṣé àdúpẹ́ o. Ẹ ṣé o. 1.320. 30,000 fún bàbá. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ Ẹ ṣé o. Ẹ ṣé àdúpẹ́ o. 1.350. Ẹ ṣé God bless you. Ẹ ṣé o. 1.350. Ẹ mọ̀ ṣe o. Ẹ ṣé àdúpẹ́. Ẹ A ṣé máa mo dúpẹ́ dúpẹ́ o. o. Ẹ ṣé o. Ẹ ní firú ẹ̀gbá o. Ẹ̀yin náà ò ní ṣàìsàn o lágbára Ọlọ́run. Ẹ ṣé o. 1.350. Ẹ ṣe o. Ẹ ṣé àdúpẹ́ o. Ẹ ṣeun o. Hello, sórí ètò lẹ́wà. Yes ma. Sórí ètò lẹ́wà. Yes ma. 10,000 naira. 1.36. Wo bàbá ti wà nóòrùn ẹjẹ́ ń bọ́ báyìí. Ẹjẹ́ báyìí wọ́n ti wà nóòrùn. Wọ́n ti wà nóòrùn. Wọ́n ti wà nóòrùn. Wọ́n ti wà nínú òrùn. Inú òrùn lọ́wọ́ ẹgbẹ́ wọn kò nóòrùn. Gbogbo yín ó yẹ ẹgbẹ́ lọ́wọ́ kan everybody. Ẹ̀rọ la gbé wọn ẹ̀yí báyìí. Very good. Wọ́n ti kó lóòrùn. Ẹ ṣé wọ́n ti kó lóòrùn. Ẹ ṣé o, God bless you. Bàbá ẹ máa dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé o. 25,000. Ẹ ṣé. Ẹ ṣé o. 25,000. 1.385,000, sir. 1.385,000. Ọlọ́run á ràn yín lọ́wọ́ o. Ọlọ́run á gbé yín lọ́wọ́ sókè o. Iṣẹ́ yín ò ní dìbàjẹ́ o. Hello sir, sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Èló ni sàká lè ṣí mọ́ dádì? 5,000 naira. Ẹ God ṣé bless o. you Ẹ ṣé sir. God bless you. Ẹ ṣé dádì. Yes Ẹ sir. ṣé àdúpẹ́ o. Ẹ Yes ṣé sir. o. Ẹ ṣé o. Hello ma, sórí ètò lẹ́wà. Yes ma. Sórí ètò lẹ́wà. 10,000 naira. 10,000 naira. God bless you ma. 1.403,000. Àmì ma. 50,000. 50,000 naira. 1.453,000. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ó jẹ́ lò ó. 1.453,000. 1.453. Hello ma, sórí ètò lẹ́wà. Hello. Ẹ̀hẹ́n. Sórí ètò lẹ́wà. God bless you ma. 10,000 people.
ẹ ṣe o ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ ṣe 10,000 ẹ ṣe mà. 463,000. Hello. hello. Yes ma, God bless you ma. Hello ma, sórí ètò lẹ́wà. Yes ma. Yes ma. Ma. 100,000 naira. Hello. 100,000 naira. Mommy, God bless you ma. ẹ ṣe máa ọdún máa ràn yín lọ́wọ́ ọwọ́ yá máa rògbò iṣẹ́ yín ò ní dìbàjẹ́ ẹ ṣe o 10,000 kan. iṣẹ́ yín ò ní dìbàjẹ́ ẹ ṣe o ẹ ṣe God bless you ma. 1,573,000. Hello. Ẹ ṣe mọ́mí. ẹ Yes ṣe mo ma. dúpẹ́ o ẹ ṣe ma ẹ ṣe o. Hello ma, sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà ma. Yes ma. 20,000 naira. God bless you ma. Ẹ ṣe ma. God bless you ma. God bless you ma. Thank you mommy, we love you. ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe o Hello, sórí ètò lẹ́wà. ọlọ́run máa gbé yín lọ́wọ́ sókè ẹ ṣeun o ẹ ṣe Hello, mo dúpẹ́ sórí o. ètò lẹ́wà. ẹ ṣe o. Yes ma. Yes ma. $100, $100, which is 75,000. God bless you, mommy. We love you, ma. 1,668,000. Oh, you must be one low. 100, how much? 100,000. 1,668,000. ẹ ṣe o ẹ ṣe o. Okay. God bless you ẹ ṣe o. Hello, ma. Hello, Ojelo. 1,668,000. 1.668. ẹ ṣe mo dúpẹ́ o. Hello, ma. Sorry to lewa. Yes, Ọlọ́run máa ma. ràn yín lọ́wọ́ o ẹ ṣe o. ẹ̀yin ọmọ Nàìjíríà mo dúpẹ́ ẹ ṣe o ẹ jẹ́ kó dùn tì mí ẹ ṣe o. 15,000. ẹ ṣe mo God dúpẹ́ o. bless you, mommy. ẹ ṣe. God bless you. We love you. ẹ ṣe o. Ojelo. 1,683,000. ẹ ṣe mo dúpẹ́ o. ẹ ṣe o. Hello, ma. Sorry to lewa. ẹ ṣe o. Afunke. Sórí ètò lẹ́wà. 100,000. Sórí ètò lẹ́wà. ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o. Yes, ma. Sórí ètò lẹ́wà. Yes, ma. Amen. Sórí ètò lẹ́wà. 40,000 naira. 1,923,000. 40,000. Wọ́n ṣe 200 kan bí? Wow, wow. Lọ ní TikTok. Sórí ètò lẹ́wà. God ẹ ṣe o bless ẹ ṣe you. o God bless you ẹ ṣe o. Ẹ bá wa dá sí i. Ọlọ́run máa ràn yín lọ́wọ́ àmì o àmì o. ẹ ṣe mà ẹ Wow, ṣe mà wow. God bless ẹ ṣe o you. ẹ ṣe. Ẹ̀yin TikTok viewers wa, God Ẹ ṣé bless o, ẹ ṣé you. o. Ẹ̀yin TikTok viewers wa, ẹ̀yin Ẹ ṣé o, Facebook ẹ ṣé o. lovers wa, God bless you. Ọlọ́run máa Ẹ ràn ṣé yín o, God lọ́wọ́, bless ẹ you. ṣé. Wọ́n ní lórí Ẹ ṣé, TikTok, God wọ́n bless lẹ́nìkan donate 200,000. God bless you. Ẹ ṣé o. We love you. God bless Ó jẹ́ you. lò. 1,923,000. 1,923,000. Yes, sir. Ẹ ṣé o, God bless ẹ ṣé you, o, God ẹ bless ṣé you. o. ẹ ṣé mo dúpẹ́ o. Ó jẹ́ lò. 1,923,000. 1,923,000. Sórí ètò lẹ́wà sà. Sórí ètò lẹ́wà mà. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé ẹ ṣé ẹ ṣé o, 20,000 naira. ẹ ṣé, ẹ ṣé, 1,943,000. ẹ ṣé o ẹ ṣé o. God bless you. 1,943,000. 1,943,000. ẹ ṣé Ọlọ́run Ọlọ́run máa gbé yín lọ́wọ́ sókè Ọlọ́run máa ràn yín 10,000 lọ́wọ́. naira. iṣẹ́ yín ò ní dìbàjẹ́ o ẹ ṣé 10,000 o. naira. God bless you. 1,958,000. 1,958. ẹ ṣé o God God bless bless you. you. Sórí ètò lẹ́wà mà. ẹ ṣé o ẹ ṣé o. Hello. God bless you ma. God bless you ma. God bless you ma. ẹ God ṣé bless àdúpẹ́ you o ma. ẹ ṣé o. Sórí ètò lẹ́wà. 1,960. Sórí ètò lẹ́wà. ẹ ṣé 1,960. Ẹ bá wa ẹ dá ṣé sí i. àdúpẹ́ o ẹ ṣé o. 5,000. 5,000. 1,970. 10,000. ẹ ṣé àdúpẹ́ o Ó ẹ jẹ́ ṣé lò. o. ẹ ṣé o ẹ ṣé o. Ṣé wọ́n bá wa pín àkáǹtì ìdáná lórí TikTok? ẹ ṣé ẹ ṣé o. God bless you. ẹ ṣé mo dúpẹ́ o 1,980. ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ o. Sórí ètò lẹ́wà. ẹ ṣé. Hello. 20,000 kan ti wọlé ń bí. ẹ ṣé Hello o ma. ẹ ṣé o. Hello. ẹ ṣeun o. 20,000 kan ti 2 wọlé. million naira. ẹ ṣé o. Ó jẹ́ 2 million naira. Pẹ́ síbí. 2 million naira. Láàárín bíi 20 ẹ minutes. ṣé o. Àwọn èèyàn ti dá 2 million fún bàbá. 2 million Ọlọ́run naira. máa ràn yín lọ́wọ́ ẹ. Lẹ́nu sínsìn 2 million. Ẹ ṣé mo 2 million dúpẹ́ o, ògo ni ẹ ṣé fọ́lọ́n. mo Ó sì ń tẹ̀síwájú. A ní ìṣẹ́jú mẹ́wàá sí i. 2 million naira. God bless you. Ẹ ṣé o. God bless you. We will give account of everything. Everything. Hello ma.
Àbí hello sir. Yes daddy. ẹ ṣé mo Yes dúpẹ́ o, sir. ẹ ṣé o. Yes sir. Amen sir. ẹ ṣé o, God bless you Amen. sir. ẹ ṣé sir, ẹ ṣé o. Yes sir. ẹ ṣe gan mọ́mí. ẹ ṣé. 10,000. Thank you sir. Ẹ ṣé daddy. 2.48,000. ẹ ṣé. Sórí ètò lẹ́wà. Hello. Okay. Yes God sir. bless you, sir. 10,000. 10,000. ẹ ṣé o. 10,000. God Ó bless you, dé sir. lò. 2.68,000. 2.68,000. Yes, ẹ sir. ṣé o. To the glory of God, ògo ni fún Jésù. Hallelujah. Sórí ètò lẹ́wà mà. Sórí ètò lẹ́wà. Wọ́n ń gbọ́ yín sórí ètò lẹ́wà. Yes ma. Wọ́n ń gbọ́ yín mà. Èló Ẹ ṣé mà. o. Bá wa dá sí. 20,000. Bá wa dá sí mà. 2.88,000. 2.88,000. ẹ God ṣé o, bless ẹ you. ṣé o, God bless you. Ẹ ṣé mọ́mì. God Ẹ bless ṣé you. o. ẹ ṣé o. Yes, ẹ bá wa dá sí. Hello ma. Sórí ètò lẹ́wà. Hello. Yes ma. Sórí ètò lẹ́wà sà. 50,000. 100,000 níbo. Facebook. God bless you mọ́mì. 2.238,000. God bless you mọ́mì. Ẹ ṣé o, ẹ ṣé o. 50,000. Yes ma. God bless you ma. Ẹ ṣé mọ́mì. 50, 100, 5,000. Ẹ ṣé mọ́mì. 2.243,000. 2.243,000. 2,243,000. Ó ń lọ síwájú ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ẹ jáwọ́ ń tọ́lọ́ ó ṣe. Hello ma. Sórí ètò lẹ́wà. Ẹ káàárọ̀ mà. Gbé ojú bàbá. ẹ Yes ṣé o, ma. ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ o. 10,000. 10,000. ẹ̀yin náà ní ṣàìsàn Ọlọ́run ní fàìsàn ṣe yín o, ẹ ṣé àdúpẹ́. Yes ma. ẹ God ṣé mo bless you dúpẹ́ o, ma. ẹ kú àgbálẹ̀ mi, ẹ ṣé mo dúpẹ́ o. God bless you, ma. Gbogbo ọmọ Nàìjíríà mo dúpẹ́ o, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo dúpẹ́, ẹ ṣé gidi o. 2,263,000. ẹ ṣeun o. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà mà. Ẹ bá wa dá sí. Ó yẹ bá wa wo. Ẹ bá wa Ṣé dá mo sí. wọlé? Wọ́n ní dep ẹ má wọrí Ọlọ́run ó ràn wá gbogbo wa lọ́wọ́. Àmín o, àmín o, àmín o. Hello, sórí ètò lẹ́wà. Yes sir. Ẹ ṣé mà sà 5,000. ẹ ṣé bro, 2,000 ẹ ṣé o. 2,268,000. 2,000 kan wọlé. Okay. 2,270,000. 10,000. ẹ ṣé o, God bless you. 2,280,000. ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé o. 2.280 àbí. Yes, sir. ẹ ṣé Sórí ètò lẹ́wà. ẹ ṣé o, ẹ ṣé o. Hello. ẹjọ́ mo notice pé àwọn kan tún dọ́ọ̀bù another account details lórúkọ yín pé káwọn èèyàn máa dọ́ọ̀bù owó síbẹ̀. Hello. Gbé sókè James àkáǹtì wa. Hello. Don't pay to any wrong account. Scammer ti pọ̀ a lè wá rù yẹn ti. Ọlọ́run ni ó ṣèdájọ́ wọn. Má ṣe owó sí wrong account. GT Bank account tá ń lò GT tá ń lò ó ní 01-991-31-544. Gbogbo yẹn pè tẹ́lẹ̀ mi 01-991-31-544. Já sọ́lẹ̀ kan sí 01-991-31-544. GT Bank. Gabriel Adémọ́lá Musan. Ojú bá ń lọ bó wá ló ṣe bọ́ sọ́wọ́. Ìwọ náà máa ń fọ́ sọ́wọ́ skámù. Nọ́mbà tẹ́lẹ̀ pọ̀ wá sí 07054-900-751. Hello ma. Sórí ètò lẹ́wà. Yes ma. Yes ma. Yes ma. 50,000 naira. God bless you ma. ẹ ṣé ma, ẹ Ẹ ṣé ṣé o. o. 2,340,000 Ẹ ṣé 2 naira. million, 2.3 million. Yes, sir. Ẹ ṣé ma. Hello. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Hello. Yes ma. God bless you ma. 5,000. 2,345,000. Hello. Yes sir. Sórí ètò lẹ́wà. Yes sir. Sórí ètò lẹ́wà sà. Ẹ bá wa dá sí. Thank you sir. God ẹ bless ṣé you. ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé Amen sá o. sir. ẹ ṣé àmín o, àmín o. 2,350,000. àmín àmín. Hello. ẹ ṣé Yes, o, ẹ sir. ṣé àdúpẹ́ o, ẹ ṣé o. Yes sir. Hello.
àmì o, Yes, àmì o, ma. àmì o. 20,000. 2,370,000. Hello. God bless you. Sorry, 5,000 naira. God bless you. Hello. Eshema, God bless you. Hello. Yes, ma. Ojelo. Ṣoré tó lẹ́wà ma. 2,380,000. 2.380. God bless you. Kí ló wà ń bẹ̀ yẹn? Yeah. Ẹ̀mí máa ràn yín lọ́wọ́ ma. Kíni. 2.380. Hello. 10,000 naira. 2,390,000. Ṣoré tó lẹ́wà. Hello. Ṣoré tó lẹ́wà. Yes, sir. Yes, sir. Ṣoré tó lẹ́wà. 10,000. 2,390,000. God bless you, sir. 10,000. 10,000. 1.4 million. 2.4 million. 2.4 million. 2. That's okay. Lẹ́nu sin 2.4 million. Tó bá ti ọkọ̀ wọ 3 náà, a ọkọ̀ dalẹ̀ life yẹn náà, a wà máa gbé bàbá lọ hospital náà. Number 1 nìyẹn. Hello. 2.4. Hello. Yes, sir. Yes, sir. Èló ló ràn lọ́wọ́ ó dá abátí parí ẹ̀bùn padà 10,000. 2,415,000. Sórí ètò lẹ́wà. 5,000. Yes, sir. 2,420,000. Sir. Hello. 5,000. God bless you, sir. 2,425,000. Hello. Sórí ètò lẹ́wà. Wọ́n ń gbọ́ yín mà. Ṣoré tó lẹ́wà. Yes, ma. Yes, ma. 40,000 naira. 2,465,000 naira. 2.465. God bless you, ma. ma. Hello, sórí ètò lẹ́wà, ma. Nọ́mbà tẹ́ ó máa pè sí àbí WhatsApp sí ni 070 549000751. 10,000. 2,400,000. 2 point. Oya, má fi mọ̀ pariwo million. 2,475,000. 2.475. Hello, sórí ètò lẹ́wà. Ẹ bá wa dá sí. 5,000 láti Cairo. God bless you. 2,480,000. 3,000. God bless you, sir. 2,483,000. Hello. Hello. Hello, sórí ètò lẹ́wà. Tó lẹ́wà, sir. 2,000. God bless you, sir. Yes, sir. 2,485,000. Hello. 50,000 naira. 2,535,000. 2.5 million. 2.5. 2.5 million. 35,000. 35,000. Yes, sir. God bless you, sir. God bless Ati you, Shimas, ma. thank you, sir. 10,000. 10,000. Eshema, God bless you. Hello. 20,000 kọ́ ti wọlé. 2.5 million. ẹ ṣé o, Ọlọ́run máa ràn yín lọ́wọ́ o. Ẹ ṣé o. 2,565,000. Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Ẹ máa rí tajé ṣe o. Yes, Ọ̀nà ò ní yes, sir. dímọ̀ yín o. ọjọ́ rẹ̀ là ẹ gbá o. Àmín o. Àmín. 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 Àmín, ẹ ṣé o. Hello. Ṣoré tó lẹ́wà, sir. Ṣoré tó lẹ́wà. Sórí ètò lẹ́wà, ma. Yes, ma. Yes, ma. The 15,000, daddy. Ṣoré tó lẹ́wà, sir. 15. Yes, ma. Ẹ ṣé o. 15,000. 2,580,000. Eh? 2,580,000. Ẹ ṣé o. 2.5. 80,000 naira. 80,000. 2.580. Yes, sir. 10,000. 2,590,000. 2.590. Hello, ma. God bless you. Sórí ètò lẹ́wà. 50,000. Yes, ma. Ẹ ṣé o, ẹ ṣé o. 2,640,000. Ẹ ṣé o. Yes, ma. Hello. Ah, God bless you, ma. God bless you, ma. Ẹ máa rà ànú gbà. O ti tiẹ̀. 20 bí báyìí. Ẹ ṣé mọ́ mi. 2,660,000. 2.660,000 naira. Yes, sir. Hello, sórí ètò lẹ́wà. Ẹ bá wa dá sí. Ah, ẹlẹ́dàá yìí àti ọ̀hún. Ẹ bá wa dá sí. Bàbá kò sí kú lójú yín. Àmín o, àmín. Bàbá sún ẹ̀ bèbè. Ó yá ẹ sọ́wọ́ yín báyìí, ẹ sọ́wọ́ yín báyìí. Ṣé ẹ lè sọ́wọ́ yín báyìí? Kò sí nǹkan kan lójú yín. Ẹ dìde ẹ fi ẹsẹ̀ yín rìn. Ṣoré tó lẹ́wà. Ẹ
ó tiẹ̀ ti bẹ̀rẹ̀ láti sìn lọ bó lára yín ṣe rí báyìí ṣára yín gbókun díẹ̀. bẹ́ẹ̀ni Hello ma. ọkàn mi kàn balẹ̀. ọkàn yín balẹ̀ báyìí àgbà o 10,000 naira. 10,000 2.670,000. 2.670,000 Ṣeré tó lẹ́wà. 2.670,000. 2.670. Yes, sir. Hello sórí ètò lẹ́wà. 3,000. God bless you, sir. 2.673,000. yes sir olúwaṣẹ́ Hello. 5,000 naira ó jẹ́ lò ó. 2.678,000. 2.678,000. 2.678,000 sórí ètò lẹ́wà. hello sórí ètò lẹ́wà. Bẹ́ẹ̀ni, èmi náà sẹ́ndì 5,341. 5,000 naira ó yá 2.683,000. sórí ètò lẹ́wà sà. Ṣeré tó lẹ́wà. sórí ètò lẹ́wà dádì. yes sir yes sir àmì sà 20,000 naira 2.703,000. 2.7 million kí ló pè é bẹ́ẹ̀ 2,000 naira. 2,000 2.705 very good ẹ ṣé bàbá ẹ máa rà àánú gbà ẹ ṣé sá. bàbá kí ló yẹ ká máa ṣe bẹ́ẹ̀. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé Ọlọ́run máa ràn yín lọ́wọ́ ẹ ṣé mo dúpẹ́ o wọ́n try ṣé lórí ẹ ṣé mo TikTok dúpẹ́ ẹ ṣé mẹ́rin ló ń wò lórí TikTok ojú òní tì yín o ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé 745. ẹ ṣé o. lórí TikTok ní kò tán 10,000 10,000 God 2.716,000. bless you ẹ ṣé o. God 2.716,000. bless you ẹ ṣé 2 mo point kí ni dúpẹ́ o. 716,000. ẹ ṣé mo dúpẹ́ 2.716,000 ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o. 2.7,000. sórí ètò lẹ́wà. Hello. God bless you, ma. 50,000 naira 4,000 naira. 2.767,000. 4,000. o ti Hello? 50,000 Yes, sir. yes Hello. 50k yeah 2.771,000. 5,000. God bless you, ma. 5,000 naira. 2.776,000. sórí ètò lẹ́wà mọ́mí wa sórí ètò lẹ́wà 20,000 naira 2.796,000. 10,000 2.8. mo mama yes ma àti gbọ́ tí ma ẹ̀ rà ànúgbà ma Hello. 10,000 kan náà ó yẹ 2.8 2.8. tó bá ti wọ 3 ẹja máa gbé àbá lọ hospital náà Hello. bàbá ti rí 2.8 million 2.8 million Hello. mo ti pe owó yín sì sá o 50,000 tẹ́ ṣe ìbẹ́yìn lẹ́jọ́ 50,000 yóò dà fún yín mo ti ṣe mo ti pè é sìn ó náà mo ṣe pè é sìn God bless you sir ẹ máa rí àánú gbà God bless you God bless you. So, yes sir okay. God bless you, ma. God bless you. 234-803-417. Ṣeré tó lẹ́wà. hello Yes. God Hello? bless you, sir. 5,000 naira. 5,000 naira 2.805,000. Hello. sórí ètò lẹ́wà mà Hello. sórí ètò lẹ́wà sà Ṣeré tó lẹ́wà, ma. sórí ètò lẹ́wà sà God bless you, ma. 5,000 naira. 10,000 ẹ naira ṣé sá o ẹ ṣé God ẹ bless ṣé you. o. ẹ ṣé dáàdi God bless you 2.820,000. ẹ ṣé o ẹ ṣé o God ṣe bless you. 5,000 mọ̀ Yes, sir. Hello. 2.820,000. God bless you, ma. 2.822,000. Hello. Hello. Ṣeré tó lẹ́wà, ma. àmì bàbá ẹ máa dúpẹ́ ẹ máa ẹ ṣé o dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mà ẹ ṣé o Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ o ọwọ́ yín á máa ròkè o ẹ ṣé mà ẹ ṣé mo dúpẹ́ o. ó jẹ́ lò ó 2.822,000. 2.822,000 Yes, sir. sórí ètò lẹ́wà mà Hello. sórí ètò lẹ́wà mà 10,000 ẹ ṣé naira o ẹ ṣé ẹ ṣé 2.832,000. God ẹ ṣé bless you Ọlọ́run ràn yín lọ́wọ́ o. 40,000 naira ẹ ṣé 40,000 naira 2.872,000. ẹ ṣé 2.872,000 Lójú screen. Ó ti wà lójú ẹ screen. ṣé o ẹ ṣé. Ó ti wà lójú screen. 5,000 naira 2.887,000. 2.887 ẹ ṣé o ẹ ṣé o. 25 2,500 ẹni ẹ gbìyànjú gan
5,000 naira. Bẹ́ẹ̀ni. Sórí ètò lẹ́wà máa. 2.892,000. GT Bank. Oníyàn. Ẹnìkan máa ṣe 100,000 tó fi máa pé 3 million. Ẹnìkan tó máa ṣe 100,000. A ti wà lélo. 2.894,000. 2.894,000. Sórí ètò lẹ́wà sà. Sórí ètò lẹ́wà. Ó máa wọlé ń sin pàápàá. Bí bàbá dúpẹ́. Ẹ ṣé o, ẹ ṣé mo dúpẹ́ o. Sórí ètò lẹ́wà. Ọlọ́run á máa ràn yín lọ́wọ́, Ọlọ́run á gbé yín lọ́wọ́ sókè o. Ẹ ní rógun àìsàn, ẹ ní rógun dùbúlẹ̀ àìsàn o. Ẹ ṣé mo dúpẹ́ ẹ kú àgbálẹ̀ mi o. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ti lé tó pé lóko òkun. Sórí ètò lẹ́wà. Ẹ ṣé mo dúpẹ́ gidigidi. Sórí ètò lẹ́wà. Ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Máa. Ọlọ́run á gbé yín lọ́wọ́ sókè o. 100,000. Ó jẹ́ lò ó. 2.999,000. Ó tún wá sí 3 million. Èwo ni 2.999? Àbẹ̀wò àgbàgbé lọ́wọ́ lé. Ó tún ní 2.999. 3 million naira ti dúró. 3 million kọ́kọ́ dúró ná. Bàbá mo kí Ọlọ́run láyé yín. Mo bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ sọ̀rọ̀ ọpẹ́ dáadáa fáwọn èèyàn gbójú wa. Mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin ọmọ Nàìjíríà. Ní Nàìjíríà olókè òkun, home and abroad, mo dúpẹ́. N tẹ́ ṣe fún mi, oore ńlá lẹ ṣe fún mi o. Ẹ̀yin náà rí aláàánú, ọmọ yín á rí aláàánú. Gbogbo bí tẹ́ bá ń dé, ẹ máa bá láàánú pàdé. Ẹ máa bá ìyọ́nú Ọlọ́run pàdé ni. Ẹ ní rógun àìsàn o, ẹ ní rógun ìdùbúlẹ̀ àìsàn. Ọkọ ọba àdábà kò ní ṣayin lẹ́sẹ̀ o. Iṣẹ́ tẹ́ bá ń ṣe, àgbà náà ò ní wọ̀ ọ́. Èṣù ò ní lọ́wọ́ lọ́rọ̀ yín. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé God bless you. Ẹ ṣé o. Àwọn kọ́mẹ̀sì ń pè wọlé. Ẹ wá já dúró 2 minutes sí. Tọ́lá àwọn kan sẹ́yìn 20,000 sí. Yes, sir. 3.20,000. 3 million 25,000. Yes, sir. Tó bá wọlé á pa nísìn ẹ máa kà ó kù ìṣẹ́jú mẹ́rin ẹ máa kà ó kù ìṣẹ́jú mélòó ìṣẹ́jú mélòó kí lè lónìí náà 50,000 3.75,000. 3.75,000 pé ókè Ẹ ṣé o, God bless you. àwọn èèyàn ní má ti lọ pé dádì ẹ má ṣe báyìí ẹ má ì lọ 3 point kíni 75,000, sir. 10,000 3.85,000. 3.85 God bless you. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ o. 10,000 3.95,000, sir. 3.95,000 Yes, sir. Sórí ètò lẹ́wà. sórí ètò lẹ́wà sórí ètò lẹ́wà sà 50,000 naira. 3.145,000 naira. Ẹ ṣé sá o. ẹ ṣé Ọlọ́run á ràn yín o lọ́wọ́. òun náà ni mo sílẹ̀ kan òun náà ni mo sílẹ̀ Ọlọ́run á kan máa ràn wọ́n lọ́wọ́. òun náà mo sílẹ̀ kan 3.95,000. 95,000. Yes, sir. sábà ń gbé kọ́ méjì kan máa lọ àfẹ́ gbé bàbá ń gbé wà ń gbé lọ sùsù. ok ó yá ẹja wọn máa lọ ẹja wọn máa lọ ẹja máa lọ 5,000 3.1 million. 3.1 million. 3.1 million ẹja máa lọ náà more donations still coming in and gbé bàbá lọ hospital God bless you we love you lovers all over the world supporters all over the world Ọlọ́run ní dójú tì yín Gabriel súre fún yín nípa orúkọ Olúwa pé ayé ò ní rí yín mú ọ̀tá ò ní rí yín gbèsè ilẹ̀kùn àánú tó tì Olúwa ṣí fún yín àánú jáde wá torí pé dìde fún bàbá Sule Bebe àwọn tí ó ràn yín lọ́wọ́ Olúwa gbé wọn dìde fún yín ẹ rí àánú gbà Jésù Olúwa wa my name remains Gabriel Adémọ́lá Amusan tẹ́ẹ̀mọ̀ sí ọkọ̀ arúgbó tí ìjọ Agbalagabriel Apostolic Church ẹ má fọ́ ọ̀sọ̀wọ́ àwọn scam tí ẹ ní láti fọ́ ọ̀sọ̀wọ́ wọn rárá kíní yìí ó very simple Agbalagabriel global page ẹyọ̀kan ní gbogbo yòókù tẹ́ ń rí yẹn kì í ṣàwálá ní ẹyọ̀kan péré ní Agbalagabriel global page a dẹ̀ ti close sí 449,000 àbí 448,000 followers 20,000 ó tún wọlé so nípa orí ọ̀fẹ́ Kristi ẹ máa rí àánú gbà ẹ má fọ́ ọ̀sọ̀wọ́ àwọn scam account number tí à ń lò ẹyọ̀kan ní phone number tá à ń lò ẹyọ̀kan ní account number yẹn ní 01-991-31-544 GT Bank Gabriel Adémọ́lá Amusan phone number tá à ń lò ní 07054-900-751 ẹ múra dé convention wa ní church ní Agbalagabriel nìbàdàn convention wa láti on the 24th
bí on the 30th Ìbàdàn máa gbàlejò ẹ̀yin tí ẹ fẹ́ wá ní ọ̀la Sunday láti anywhere ẹ dé Ìwó Road Ìbàdàn ẹ dé Ìbàdàn Ìwó Road tẹ́ bá ti dé Ìbàdàn Ìwó Road ẹ ò mọ́tò tó lọ sí Ẹgbẹ́dá Olúwo ẹ bọ́lẹ̀ ní Olúwo ẹ bá ti bọ́lẹ̀ ní Olúwo ẹ fònà méjèèjì ẹ sọ pé Àgbàlá Gabriel lẹ́ ń lọ. I am seizing this opportunity to announce the day of our anniversary. Mo ń fi òní kéde ọjọ́ àjọ̀dún tó ń bọ̀ lọ́nà October 29 ni gbẹ̀yìn ara diaspora Naija UK everywhere Ìbàdàn máa gbàlejò lọ́jọ́ yẹn 29th of October ó ní 5th year anniversary ti Àgbàlá Gabriel ẹ máa rí ànúgbà o ẹ ṣe bàbá Sule Bebe abá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ti ń ṣe lóore èrò dẹ́ẹ̀tì wọ́n ń wòye rán 15,000 16,000 wọ́n dúró wọ́n ń wòye 17,000 ẹ̀mí àwọn olè ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá yẹn máa rí ànúgbà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ ó ṣe ṣe ọ̀dọ̀ bàbá rẹ̀ o bàbá ń lọ hospital a máa fún yín ní update tí ìrọ̀lẹ́ gbogbo tó bá jẹ́ ẹ̀rí wa live bóyá aago 6 àbí aago 7 ìrọ̀lẹ́ yìí láti mọ ibo la bá dé lórí ọ̀rọ̀ wọn ẹ ti mọ̀ pé Ọlọ́run ti bẹ̀rẹ̀ iṣẹ́ Ọlọ́run bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ kò ṣeé mú dúró mọ́. God bless you ẹ ṣé o we love you I love you ẹ má dáwọ́ support yín dúró Ọlọ́run ní fi ilẹ̀ kò ní kọ́ ìsílẹ̀ we love you we love you. ẹ̀yin nìkan ò lè gbé mi o. ẹnìkan ò lè gbé mi. Ṣèbúrí Àgbàlagbẹ̀ bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni sà. ẹ bá ń gbé ẹsẹ̀ mi yẹn. Báwo lẹ ti fẹ́ ṣe ẹ jù báyìí. Lovers all over the world. Ẹ pẹ̀lẹ́ gbé ojú wọn tẹ́lẹ̀ sún wọn mọ́ mi díẹ̀ ẹ sún mọ́ mi díẹ̀ ẹ pẹ̀lẹ́ ra kẹsẹ̀ wọn ẹ pẹ̀lẹ́ bàbá ta ló fẹ́ gbé ń bì báyìí very good lovers all over the world ṣó mojú wọn dáadáa ọ̀dọ̀ wọn ni kò focus nígbà tí a kú òǹbí ní ọ̀sán when we left here ẹjọ mo fẹ́ kẹ́nìkan kan sòyìnbó díẹ̀ màá sọ fúnra mi náà ẹ má wọrí bàbá we are fine when we left here in the afternoon we went all about sí àwọn hospitals wọ́n darí wa láti ibì kan síbì kan ṣó gbójú wọn dáadáa wọ́n darí wa láti ibì kan síbì kan pé kò sí tí wọ́n fẹ́ ṣe and bàtà parí bàbá náà sọ gangan fún mi wọ́n ní wọ́n ti ní káwọn máa gba abẹ́rẹ́ sí àwọn nǹkan yìí ṣe rí ọ̀rọ̀ bàbá spiritually bàbá nílò deliverance tó lágbára lọ́wọ́ ọfà lọ́wọ́ ogun lọ́wọ́ àìsàn ìdílé lọ́wọ́ ogun àfọwọ́fà ogun ẹ̀jẹ̀ bàbá nílò prayer bàbá needs prayer torí àti bá a ṣe ń dé lélẹ́yìí àti ìjókòó àti ìsinmi bá a ṣe ń dé lélẹ́yìí so bí bàbá ṣe ń dé náà lánìí kan wọlé kan change kan ṣọ́ra àwa náà ní láti jẹun so ẹ má gbogbo ẹni tó ń gbọ́ tí mo sọ ẹ máa rà àánú gbà gbogbo àwọn tí ó yẹ kán wọlé ẹ bá wa pò ń wọlé pápápá ibi máa kún gan lálẹ́ yìí a fẹ́ make suggestion kíṣà ilé bá rọrùn torí early morning lọ́la àwa gbọ́dọ̀ padà sí Ìbàdàn àwa fẹ́ make suggestion since tí ò ti sí ibi tí wọ́n fẹ́ gbé bàbá lọ bí hospital
bí nǹkan kan. So we want lovers all over the world, ẹ̀yin supporters wa, ẹ̀yin viewers wa, láti mú opinion wa ní gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run lọ́gbọ̀n tèmi. Bàbá nílò prayer, kíní kì í sọ̀rọ̀ abẹ́rẹ́ ẹ máa kó oògùn jọ. Though bàbá will carry out some tests, bàbá máa carry out àwọn tests kan. Though wọ́n nílò physiotherapy, wọ́n nílò àwọn bóyá kí wọ́n fún wọn lómi díẹ̀, fún wọn lẹ́jẹ̀ díẹ̀, but pé kí wọ́n lè rìn padà, kí wọ́n lè rìn padà is not medical, is not medical. Tí bí ò bá ṣe pé Ọlọ́run kọ́ ilé náà, àwọn tó kọ́ wọ́n máa ṣe lásán. So bàbá needs prayer. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run gbogbo, ẹ̀yin bàbá, ẹ̀yin mọ̀mọ́, ẹ̀yin evangelist, ẹ̀yin wòlíì, ẹ̀yin ìyá àdúà, ẹ̀yin diakoni, bàbá yìí àdúà ni wọ́n nílò. Ẹ̀yin tí ẹ jẹ́ ni ẹ̀mí, ẹ fòye ẹ̀mí gbé. Bàbá needs prayer. Bàbá needs deliverance. Bàbá nílò ìtúsílẹ̀. Wọ́n nílò ìtúsílẹ̀ gan. So mo dẹ̀ gbàdúrà bàbá, èmi ò ti sọ fún yín lọ́sàn, ẹ fẹsẹ̀ yín méjì rìn. Mo ti sọ fún yín lọ́sàn. Bàbá ẹ jẹ́ n bi léèrè, ẹ tọmọdún mélòó báyìí? Súnmọ́ wọn. Ká mọ̀ pàrọ̀ báyìí o, ní June 12 yìí. June 12 yìí. Mo pé 65. June 12 ilẹ̀ pé 65. Bàbá ẹ̀ ṣe young. Bọ̀yì ni yín bàbá. Ẹ tí ìwọ 90. Àwọn bọ̀bọ̀yì ni yín. Ẹ ṣì wà ń gbòòrò bàbá. Tí Ọlọ́run bá dá okun yín padà, tí mo dẹ̀ gba Ọlọ́run gbọ́ pé yóò ṣe. In tó ń gbénu mi ju tí ń gbénu ayé lọ. Ohun tẹ́mi ń gbọ́ mi kì í di tí sí. Mo mọ tí mò ń gbọ́, mo mọ tí mò ń rí. Kí n tó débí mo mọ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀. Bàbá ẹ fi ẹsẹ̀ yín rìn. You will not die but live in the name of Jesus. So bàbá rẹ̀ Adó-Èkìtì la ṣe wá o. So àwọn ń wò bá ṣe lọ káàkiri látọ̀sán yẹn tá a dúró tí hospital tán ní òkè àwọn olóṣèlú kan bí ká gbọ́n lọ́bẹ̀ yẹn. So bàtírì yẹn ń lọ fà á ní láti padà wá sílé pé òkè ẹ jẹ́ ká make plan wa again. Bàbá máa lọ sí hospital o, don't quote me wrong. Bàbá máa lọ hospital, wọ́n á carry out test, wọ́n máa ṣe physiotherapy, omi tó bá nílò, ẹ̀jẹ̀ tó bá nílò, ṣẹ̀mọ̀ àwọn nǹkan yẹn. Bet pé ntọ́rọ̀ bàbá ó fi gbọ́ gẹ́gẹ́gẹ́ tọ́rọ̀ wọn ó fi gbọ́ àdúrà ní sà prayer ni àdúrà ní sà, kò sí n tó le. Mo dẹ̀ gbàgbọ́ nú agbára àdúrà, mo gbàgbọ́ gan pé kò sí kankan tí Ọlọ́run ò lè ṣe. Bàbá sẹ́yìn náà gbàgbọ́. Mo gbàgbọ́. Ṣé ẹ gbàgbọ́ dáadáa? Mo gbàgbọ́. Kí lójú wárí lọ́sàn-án, ẹ ṣàlàyé fáwọn èèyàn díẹ̀. Ẹ wo ó lágbára. Ṣé ibi tá hospital tán gbé mi lọ la fẹ́ sọ ni? Ibi tá a kọ́ dé tán ni irọ́ o, àwọn ò lè ṣe nǹkan kan bí àbí tá a bá lọ sí Ìdó. A tún lọ ọ̀nà gan tó dágbẹ́ tó jó jìnnà. Mọ́tò tún bàjẹ́. Kò sí nǹkan tá a lè ṣe, àṣà ní fi mọ́tò lẹ̀ síbẹ̀. Ọ̀nà yẹn ò tiẹ̀ dá, la fi ronú pé ókè ká padà wá sílé. Èmi tiẹ̀ ń sọ fún wọn pé ibi tí alàgbà bá ń lọ lèmi náà lọ, ibi tí wọ́n bá rí tán. Mo ní ibi tẹ́ bá ń lọ lèmi náà ń lọ, ibi tẹ́ bá fẹ́ gbé mi lọ ẹ gbé mi lọ, mí níbi kankan. Bó jẹ́ Ìbàdàn ni mo ti di ẹrù mi. Ẹ ti di ẹrù yín? Báàgì mi wà bẹ́ẹ̀ mo ti di. Ohun tí mo post lọ́sàn-án mi tí ì sọ fún bàbá o. Bàbá kílẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ṣe jókòó yìí. Èrò pọ̀ tó ń wò yín, ẹ bá àwọn èèyàn tó ń wò wọ́n. 7.8K. Bàbá kílẹ̀ fẹ́ gangan. O ṣe rí àdúrà kára mi kọ́kọ́ yá. Àdúrà. Bẹ́ẹ̀ ni o, kára mi yá. Kí n fẹsẹ̀ méjèèjì yìí kí n fi rìn. Ó ti rí bẹ́ẹ̀. O kọ́lọ́n bá mi dójú tẹlẹ́gàn, kọ́lọ́n bá mi dójú tàwọn ẹni bí. Àmín. Lẹ́yìn sára mi bá yá tí n bá rìn o àwọn nǹkan tó kù. Mo mọ̀ pé lágbára Ọlọ́run Àgbàlá Gabriel a máa ṣe èyí tó kù lẹ́sẹẹsẹ. Báyìí sì ń ṣe ẹ fẹ́ kù ní ilé yín ni kí lè rò pa lè ṣe fún yín ní báyìí pẹ̀lú health yín. Mo ní ẹ jẹ́ kí n máa tẹ̀lé yín lọ Ìbàdàn. Bó jẹ́ ṣọ́ọ̀ṣì yín ni màá máa gbé for some time. Mo fara mọ́. Bára mi yá gan mi kúrò Ìbàdàn mọ́. Bára yín yẹ ẹ̀fẹ̀ kúrò Ìbàdàn mọ́. Mi tiẹ̀ kúrò ńbẹ̀. Adó-Èkìtì lẹ́ máa wá bàbá. Ibẹ̀ Ìbàdàn mo ti dàgbà. So ilé bàbá ọmọ kì í bọ́mọ lẹ́rù. Lovers all over the world. Ọ̀rọ̀ yìí ó dọwọ́ Ọlọ́run, ó dọwọ́ gbogbo àwọn olùfẹ́ wa pátá jákèjádò ayé. This issue is being spread out to our lovers and supporters
all over the world gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bí mo ṣe jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó mi ò kì í dá nǹkan ṣe lẹ́yìn ẹ̀yin supporters wa because ẹ̀yin ni Ọlọ́run fi tì wá ẹ̀yin náà wò ó sìn lẹ́nu ọ̀sán nígbà tá a kù live lọ́sàn-án èló la rí lọ́sàn-án yẹn 3.1 lẹ́nu alẹ́ bí mo ṣe ń jókòó yìí 5 million gbà tí màá tún wo sí 5.1 tí màá tún wo sí ká tó ṣe láì jẹ́ tún wo 5.1 lẹ́nu ọ̀sán mọ́sìn ṣágbára wa ni ẹ̀yin ni Ọlọ́run ń lò Ọlọ́run rẹ̀ ní fi sílẹ̀ mọ̀bá àwọn èèyàn nífẹ̀ẹ́ yín o ẹ ṣé mo dúpẹ́ o lẹ́nu alẹ́ wọ́n ti dá 5 million èmi náà rí ó yà mí lẹ́nu 5 million naira ẹ wo oúnjẹ gan ò lọ lẹ́nu mi mọ́ inú mi ti dùn tayọ pé bóyá kí lèèyàn fẹ́ jẹ mo kàn ń ṣe hà ni mo kàn ń ṣe hà ni wípé èmi náà bàbá ẹ̀ lè kú ṣe mọ̀ pé ire bó ṣe dé yìí ẹ lè jẹ́nu àìsàn ẹ lè kú ẹ lè rọ́ èrò tó ní sí wa ó ní èrò àlàáfíà ni ó ní kì í ṣe ti ibi kì í ṣe bí ó ní àlàáfíà mi ìwé Jòhánù àlàáfíà mi ni mo fi lẹ̀ fún yín kì í ṣe bí ayé tí fi fún ni tí tú gbà á Ọlọ́run ó fún yín ní àlàáfíà tí ayé ò lè gbà bẹ́ẹ̀ bàbá Olúwa kàn ní kí n sọ nǹkan fún yín màá sọ bí iná báwọn yẹn ṣe ń gbọ́ Olúwa ní kẹ́ lọ máa tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ Ọlọ́run ọba ojoojúmọ́ náà ni tọrọ ìdáríjì Olúwa ní kẹ́ máa ṣe nìyẹn Ọlọ́run tó bá nírìn tí mo ti rìn tó ń bí Ọlọ́run nínú sí mi kọ́lọ́run dáríjì ẹni kí ni bàbá tó bá ní àwọn ìrìn tí mo ti rìn tí inú Ọlọ́run ò dùn sí kọ́lọ́run dáríjì mi tó bá ní nǹkan tí mo ti ṣe yálà ní kọ̀kọ̀ ní gbangba tí inú Ọlọ́run ò dùn sí kọ́lọ́run kó dáríjì mi bóyá mo sọ̀rọ̀ sí èèyàn ní o bóyá mo torí mi ò tiẹ̀ èèyàn mọ̀ọ́rìn kórí má mì gbogbo adẹ̀ ní ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n ìdáríjì ẹ̀ṣẹ̀ ló ṣe kókó torí ẹ̀ mo ṣe ń bẹ Ọlọ́run lójoojúmọ́ pé kó wá wò mí lọ́lá àánú ẹ̀ ló lè fi gbé mi dúró kó wá fi àánú ẹ̀ kó fi gbé mi dúró àánú ẹ̀ kó wá fi gbé mi dúró kí n fẹsẹ̀ méjèèjì bẹ́ẹ̀ sí rìn padà kó má wo gbogbo àṣìṣe mi kó má wo gbogbo nǹkan tí mo ti ṣe sẹ́yìn torí wọ́n ní ọmọdé kì í mẹ̀kọ́ jẹ kó má rà lọ́wọ́ mi mọ bí mo ṣe fẹ́ ṣe ń gbà tí mo wà lọ́dọ̀ tí mo jẹ́ musician ni àbí ìgbà tí mo wà lọ́dọ̀ tí mo ń ṣe backup lẹ́yìn eléré àìmọye eléré tí mo ṣe backup tá travel ṣe gbogbo ẹ̀ mo tún ṣe tíátà mi mọ́ kọ́lọ́run ṣàdáríjì mi ìdáríjì ẹ̀ṣẹ̀ ni mo ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run dáríjì mi o. So lovers all over the world ẹ wá máa pè wọlé báyìí a fẹ́ gbọ́ kí làwọn èèyàn fẹ́ sọ a fẹ́ gbọ́ kí làwọn èèyàn fẹ́ sọ 07054900751 a fẹ́ gbọ́ tẹ́ fẹ́ sọ ni o fún ìṣẹ́jú 5 hello ma sórí ètò lẹ́wà ẹ máa ṣe ẹ̀ bẹ́ẹ̀ yes ma pápá ma. Àmín. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ kí wọ́n gbé wọn tí wọ́n bá dé Ìbàdàn ẹ jẹ́ kí wọ́n gbé wọn lọ sí UCH. Tẹ̀rí condition bàbá most general hospitals will reject it but ẹ jẹ́ kí wọ́n gbé wọn lọ sí UCH. Ìyàwó wọn wà ní Ìbàdàn. Tí wọ́n bá yìí jẹ́ wọ́n tó bá jẹ́ pé àwọn àtìyàwó wọn yìí wà together kí wọ́n involve ìyàwó wọn ọmọ wọn ẹbí wọn. Kí wọ́n kọ́ gbé wọn lọ sí UCH ní Ìbàdàn náà ẹ ṣé ma God bless you ma ẹ ṣé ma ẹnìkan ní kán kọ́ gbé wọn lọ sí UCH ní Ìbàdàn èèyàn mélòó ló ń wà lórí TikTok 733 gbogbo ẹni tí ẹ wà lórí TikTok God bless you ẹni ní kán kọ́ gbé wọn lọ sí UCH tá a máa dé sí Ìbàdàn ó yẹ máa pọ̀ lé 07054900751 bàbá kí lẹ ní sọ pẹ̀lú owó táwọn èèyàn dá fún yín lọ́sàn-án sí alẹ́ yìí kí lẹ sọ kí lẹ fẹ́ sọ. ẹ wo ọ̀rọ̀ kọjá sísọ mi mọ tí mo lè sọ toró bá mi lójijì mi lérò ẹ̀ ṣe pé nǹkan tí èèyàn ò bá fọkàn sí tó bá wá ń ṣẹlẹ̀ èèyàn kàn máa ṣe hà èèyàn máa ṣe hà ni ṣùgbọ́n kò sí méjì kò sí méní kò sí méjì pé mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà pátápátá
home and abroad mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá ṣètò yìí tẹ́ ẹ jẹ́ kójú ó tì mí tẹ́ ẹ tì mí lẹ́yìn ní tọ́rọ́ kọ́bọ̀ owó tẹ́ ẹ náà ò ní gbé o owó tẹ́ ẹ náà ò ní gbé Èdùmàrè tó mọ bí àfọ̀pọ̀ rọ́pò wọn ò ní fi ṣàwátì láwùjọ ẹgbẹ́ rere àpò ṣáṣámúra kì í gbẹ àpò yín ò ní gbẹ o ẹ mọ̀ ni mo pọ̀ fún ẹjọ́ o ẹ ṣé mo dúpẹ́. Hello ma sórí ètò lẹ́wà yes ma yes ma yes. ẹ kú iṣẹ́ olúwa sà. Yes ma. ẹ wo sá mo support advice tí woman yẹn mú wá pé kó gbé wọn lọ sí Ìbàdàn kó lọ sí UC. Kó lọ sí UC nìbàdàn. Okay ma. kó lọ tọ́jú wọn náà. Okay ma ẹ ṣé mami thank you mami n táwọn èèyàn ń sọ ni pé kọ́kọ́ gbọ́n lọ sí UCH nìbàdàn náà. Hello yes ma yes ma era ma yes ma yes ma. Okay ma ká má gbé wọn dúró sádó Èkìtì ká má gbé wọn lọ sí Ìbàdàn. Okay ma okay ma àmín ẹ ṣé ma ẹ ṣé o àmín ẹ ṣé ma. ẹ ṣé àwọn yẹn ń pè wọlé gidi gan ni o bàbá yẹn máa dúpẹ́ pé wọ́n ṣe wọ́n kú ọ̀rọ̀ yín o. ẹ ṣé ẹ kú àtìlẹ́yìn mi ẹ kú ọ̀rọ̀ mi o tìyín náà ò ní bàjẹ́ o ẹ ní rogun àìsàn. bàbá àwọn yẹn ní kábí pé ọmọ mélòó lẹ bí àwọn yẹn ní kábí wọn lọmọ mélòó lọ́lọ́run fún yín. mo bí ọkùnrin mo bí obìnrin o ẹ mọ̀ pé nílẹ̀ Yorùbá wọn ń ka ọmọ fọlọ́mọ. bẹ́ẹ̀ ni wọ́n ń ka ọmọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. mo dúpẹ́ pé mo bí ọkùnrin mo bí obìnrin. ògo ni fún Kristi. bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ Nàìjíríà ṣé mo dúpẹ́ ọpẹ́ olóore àdá ìdátán ni tí bá ní kí n máa dúpẹ́ láti ìsìn lọ fún odidi oṣù mẹ́ta mi ì lè dúpẹ́ tán ẹ ṣé mo dúpẹ́. Hello sórí ètò lẹ́wà sórí ètò lẹ́wà. ẹ jọ àtẹni pé wọ́n kọ bàbá yìí lọ hospital mo fẹ́ recognize hospital kan fún yín ní Edo State ni ọdún náà wọ́n ní branch Ìbàdàn bíbá ní PI. Okay ma. àwọn àgbo ló máa ń lò àwọn Catholic ló ní and they are trying tí lórí sickness tí wọ́n kì í treat. onídàáni Saturday ọlá Sunday wọn kì í wọ́n kú di Monday tẹ́ bá lọ síbẹ̀ ní Monday wọ́n rí bá wọn lọ sí ewu ní Benin. So kò sí nǹkan tí wọ́n Benin ní Benin jìnnà. treat wọn perfect. Yes ma yes ma ẹ ní kò sí branch wọn Ìbàdàn. ó wà Ìbàdàn ó wà Ìbàdàn. ẹ bá wa test address ibi tí branch wọn bá wà Ìbàdàn fún wọn Ẹdó yẹn lọ fà. Okay ma okay ma. Ẹdó Benin kọ́ ni. bẹ́ẹ̀ni ẹ̀yin bàbá wa tí ẹ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ẹ̀yin mọ̀mọ́ wa àkókò tó láti pè wọlé hello. Hello sir ẹ kálẹ́ sir. ẹ kálẹ́ mà. Daddy ẹni ẹ̀mí ní ohun ẹ̀mí máa ń yé o kó tó lo ẹni abẹ́rẹ́ fún ìránṣẹ́ tó wà wájú yẹn ẹ jẹ́ kí ọkùnrin 4 obìnrin 3 kí wọ́n wà fún ọjọ́ 3 fún o kó má dédé lọ da abẹ́rẹ́ bò wọ́n o ẹ máa gbàdúrà fún ogun tó fi òru wọlé sínú ayé wọn òru ni wọ́n parí iṣẹ́ yẹn o ojú bẹ́ẹ̀ lọ. ẹ ṣé mọ́mì wa ẹ ṣé mà ẹ ṣé ẹ ṣé mà ẹ ṣé mà ẹ ṣé mà God bless you. ẹ ṣé mà. ọkùnrin 4 obìnrin 3 hello. Yes sir. Suggestion ti tèmi gbogbo nǹkan tí àwọn yẹn sọ yẹn náà ló wà òkè but another place tí mo rò tó tún súnmọ́ òun ni OAU teaching hospital OAU náà. Okay. Teaching hospital OAU náà òun èdè tó bísí tó UCH. bẹ́ẹ̀ni. èmi tí mo bá ń sọ̀rọ̀ medical practitioner lèmi náà. bẹ́ẹ̀ni. so mo ṣiṣẹ́ UCH o mo mọ nǹkan tí mo sọ OAU ẹ lè option ní OAU àwọn ọdẹ wà òkè dáadáa. OAU. ẹ ṣé dádì ẹ ṣé dádì OAU. ẹ ṣé dádì ẹ ṣé dádì thank you sir thank you sir. hello. ògo ni fún Jésù lókè ọ̀run. hallelujah. ntẹ́mi ó kàn mọ́ tiẹ̀ mọ́ sọ pé ni pé ẹ ṣé o ẹlẹ́nu ọ̀sán yìí bàbá
lẹ́nu ọ̀sán yìí sórí ètò lẹ́wà. Bẹ́ẹ̀ ni mọ́mí wà. Baba is in a vulnerable state. Tí wọ́n máa lo àgbo fún wọn, please. His kidney is in a vulnerable state. Ẹ jọ̀ọ́. Kí lẹ sọ? Tó máa lo àgbo fún wọn. Ẹ jọ̀ọ́. Ó yé mi mà. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé mà. Ẹ ṣé mà. Ẹ ṣé mà. God bless you. Àwọn kan tún ní kó má lo àgbo. A ní ìṣẹ́jú bíi 5 sí i. Hello ma. Yes ma. Amen. Ẹ jọ̀ọ́ sàkẹ́ tó kúrò ní Èkìtì lọ́la. Ẹ jẹ́ kí written document kó wà. Káwọn family wọn sign tàbáwọn ọmọ wípé àwọn làwọn release bàbá fún yín kẹ́ máa gbé wọn lọ sí Ìbàdàn sà. Yes ma. Ẹ ṣé ma. Ẹ ṣé ma. Yes sà, Ọlọ́run ní jẹ́ ká ṣiṣẹ́. Àmín àmín àmín. Àwọn kan àwọn ẹnìkan pè sí pé wọ́n ní ká tó lè gbé bàbá kúrò ní Èkìtì ká jẹ́ kí written document wà láàrin àwọn family bàbá. Bàbá ṣe ti rí family kankan. Ṣe ti rí family kankan. Mi ò rí anybody o. Àti tá a rí ń bí lọ́sàn-án kọ́. Ẹni tán bí tẹ̀lé mi nìyẹn nìkan náà ni mo rí. Tó bá gbé yín lọ sí Ìbàdàn, ta ló máa béèrè yín bí báyìí? Kò sí. Òun gan ó fẹ́ wọ mọ́tò kó máa bọ̀ ní ọ̀la. Èmi mo ní kó jẹ́ kó di bí Monday kó tó wá. Ta ló máa wá mọ̀ nípa pé tẹ bá fẹ́ kú Ládó Èkìtì? Ta ló máa ṣe witness? Ta ni ẹlẹ́bímọ ìyàwó dẹ̀ wà? Ta lè máa jẹ́ kó mọ̀ pé ókè mo ti kú Ládó Èkìtì o? Wọ́n ti gbé mi lọ hospital Ìbàdàn. Ìyàwó mi wà Ìbàdàn. Ìyàwó yín wà Ìbàdàn. Àwọn ọmọ mi Ìbàdàn náà wà. Àwọn kan wà l'Ékòó, so kò sẹ́ni bọ́dì ń bí. Ṣé kò sẹ́ni tẹ́ ẹ lè pè tí ó kàn fi jẹ́ witness pé bàbá ti kú ní àbúrò mi yẹn náà ni. Hello máa ń gbọ́ ìmọ̀. Ẹ jọ̀ọ́ o, ẹ jẹ́ kí written document wà kẹ́ tó gbé wọn kúrò. Àwọn sọ ń sìn pé wọn ò ní family. Ọlọ́run má yẹ kí láburú ṣẹlẹ̀ o. Family máa yọjú o. Family máa yọjú o. Bẹ́ẹ̀ ni mà. Ẹ jọ̀ọ́ written document gbọ́dọ̀ wà. Thank you. Ẹ ṣé mọ́mì. Ẹ ṣé mọ́mì. Èmi ò sọ pé mi ò ní family. Bàbá ń sọ̀rọ̀. Mi sọ pé mi ò ní family, ẹ má ṣì mí gbọ́ o. Àwọn family mi mostly Ìbàdàn, Èkó náà wà. Àbúrò mi obìnrin yẹn ló wà ń bí ló lọ́kọ síbí. Kí wàá lè fẹ́ ṣe lórí ẹ̀ ní táwọn yẹn ń sọ yìí? Kò sí, mò ń lọ sí Ìbàdàn, bá dé Ìbàdàn màá will call my wife. Ìyàwó tó bá dé Ìbàdàn lé ní ìyàwó mi á yọjú, àwọn ọmọ mi á yọjú. Ṣé ó possible kẹ́ ẹ pè wọ́n ká tó kú òǹbí? Mo lè pè wọ́n. Ṣé lè pè wọ́n báyìí? Ẹ bá ń bàbá mú fún wọn. Hello sir. Yes sir. Sí hospital bẹ́ṣẹ̀ gbé wọn lọ ẹ̀ sá kọ́kọ́ tẹ̀kẹ̀ wọn ṣẹ̀ ń gbà. Bẹ́ẹ̀ni sà. Inú ìrìn àjò tó kù ẹ̀mí máa darí. Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà. Ẹ ṣé sà. Yes sir. Ẹ̀mí máa darí inú ìrìn àjò tó kù lẹ́yìn ìgbà tó bá ti dé hospital rí pé ẹ̀mí máa darí bẹ́ẹ̀ ṣe máa ní ìrìn àjò tó kù sá. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Bàbá ti fẹ́ pè ìyàwó wọn. Nọ́mbà yìí ò lọ. Nọ́mbà kan bẹ́ẹ̀. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Orí ètò mi wà sẹ́ kálẹ́ sà. Ókè, à ń gbọ́ yín. Ẹ kálẹ́ sà. À ń gbọ́ yín. Ẹ jọ̀ọ́ lórí bàbá tí ẹ gbé yìí ní láìfù yìí ni. Ó máa dáa kí lọ́kùnrin símẹ́ǹtì ó wà dáadáa lórí rẹ̀. A ò ní ṣoore ṣe o. Ọmọlára ló ń sọ̀rọ̀ láti Ìbàdàn o. Sọ́mọlára ṣọ́ọ̀ṣì wà. Bẹ́ẹ̀ ni sàmọ́lára ṣọ́ọ̀ṣì wa. Ọmọ ẹ ó ti yà kán. Ó ní dọ́kùnrin tí lára wàá gbọ́rọ̀ ẹ lọ́la. Dọ́kùnrin tí mẹ́ǹtì. Wàá sọ lójú mi lọ́la. Dọ́kùnrin tí mẹ́ǹtì. Yay! God bless you, Ọmọlára. Yeah. Nọ́mbà wọn ò lọ. Ẹ jẹ́ nǹkan ọmọ mi bọ́yọ̀ sì wà nílé, báwo tí ì lọ school. Hello.
sórí ètò lẹ́wà mà. ẹjọ́ sá àwọn fúngáàmù kan tẹ́ ẹ bá fẹ́ sẹ́ẹ̀dì ó sọ pé kò kí n ìsọjú rárá tó sá. Bẹ́ẹ̀ni. bá a ṣe lè sẹ́ẹ̀dì owó ìsá. Account number ti wà pin lórí afẹ́fẹ́ mà. èyí ló ṣe gbogbo wọn báyìí. Okay ma, yes ma, yes ma, yes ma, yes ma, ẹ ṣé ma, yes ma, yes ma, yes ma. God bless you lovers. mo tẹ́ ẹ̀ náà. Okay baba. Sórí ètò lẹ́wà mà. Olúwa ló ń ṣiṣẹ́. Hello Káyọ̀dé. Báwo ni? Mọ́mí ẹ̀ ń kọ́, mo ti ń pe nọ́mbà ẹ̀. Ṣẹlẹ̀ láàrú sùkà yín dé. Mo ti ń pè lálẹ́ báyìí kò lọ sẹ́ẹ̀. Wọ́n ti lọ ṣọ́ọ̀ṣì. Níbo? Níbo? Níbo níbẹ̀? Ẹ ṣé mọ́ mi wá, Okay. God bless you. Ṣebí ìwọ wà ń bàdàn? Ẹ múra skul lọ́wọ́. Ìgbà wo wá ni wọ́n máa dé? Mò ń bọ̀ ń bàdàn lọ́la. Hello, mò ń bọ̀ ń bàdàn lọ́la. Hello? Mò ń bọ̀ ń bàdàn lọ́la, mò ń bọ̀ ní ṣọ́ọ̀ṣì kan, màá júwe ṣọ́ọ̀ṣì yẹn fún ẹ. So àwa bá mi ń bẹ̀. Ṣé jẹ́ kí n bá wọn Wọ́n sọ̀rọ̀? need láti rí ẹ ọmọ mi nìyẹn. Hello bra Káyọ̀dé. Hello bra Káyọ̀dé. Kí ni ẹ̀ ò láwọ̀? Ẹ pẹ̀lẹ́ yóò dára fún yín o, a kò loud. Ṣé bra Káyọ̀dé ṣé mo lè pè yín lórí fóònù mi? Kò sí problem, nothing, kò sí ọkàn mo kò fẹ́ pè yín ni. Kò sí nǹkan kan mo kò fẹ́ bá yín sọ̀rọ̀ ní bra Káyọ̀dé. Ẹ̀mí gbọ́ yín dáadáa ń bí báyìí, mo fẹ́ pè yín lórí fóònù mi. Mo ní pásítọ̀ tí mò ń bọ̀ lọ́dọ̀ wọn ní ṣọ́ọ̀ṣì wọn lọ́la, mo náà fẹ́ bá ẹ sọ̀rọ̀, ní kí náà fẹ́ bá ẹ sọ, tó gbóhùn mi ni. Ẹ bá wọn sọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ mi wá gbọ́ yín dáadáa ń bí, mo fẹ́ pè yín lórí fóònù mi. Mo fẹ́ pè yín lórí fóònù mi. Ẹ ní problem bra Káyọ̀dé, ọ̀dọ̀ dádì la wà. Okay, ẹ gbàdá ní. Hello ma. Yes ma. Kí ló sọ? Àmín. Wọ́n á pe nọ́mbà ẹ̀ ń sìn. ṣé àwọn ìyàwó wọn ò sí papọ̀ ni. Wọ́n ní sẹ́yìn àtìyàwó yóò sí papọ̀ ní dádì. Àdó lèmi wà Ìbàdàn ló ń wà Ìbàdàn ló ti ń ṣiṣẹ́. ẹ̀ ń gbàtàrà yé òde ìyá ọ̀dọ̀ wọn ló yẹ kẹ́ ẹ wà náà. Mi ì lè lọ síbẹ̀ torí Àdó lèmi ń gbé. Ìbàdàn lòun ti ń ṣiṣẹ́, nǹkan tó dẹ̀ ṣe mí Àdó ló ká mi mọ́, so ẹsẹ̀ ni ó dẹ̀ affect mi, so kò sí mo ṣe fẹ́ lọ sí Ìbàdàn látìgbà tó ti mú mi ò lè lọ Ìbàdàn rárá, so òun ló wá wò mí, sórí eyín òun ló ń wá wò mí, á dẹ̀ padà, mi ò níṣẹ́ tí mo fẹ́ gbé fún Ládó, kábà sọ pé màá ní kó jókòó tì mí Ládó, sickness ló fa oníkálukú. ó yẹ kó gbé yín lọ sí Ìbàdàn sódà kó wọ́n lè gbé yín lọ sí hospital wà ń bí hospital wà ń bí, èmi náà ò jókòó lásán, mo ti lọ káàkiri kó tó di pé mo pàdé Agbalagabriel, kì í ṣe pé mo wà lójú kan mi ì ṣe anything, tó ti yé yín, mo dẹ̀ sọ pé tí bá ti dé Ìbàdàn immediately máa pè é, máa jẹ́ kó mọ̀ pé mo ti wà ń Ìbàdàn, á dẹ̀ wá bá mi níbi tí mo bá wà. Okay, Mr. Ademola ẹjọ, Pastor Ademola ẹ má ti mo ní Mr. Ọlọ́run wà pẹ̀lú yín, Ọlọ́run máa kọ́ yín mọ̀ sí. Àmín. Ẹ lo wisdom pẹ̀lú kinní yẹn o. Yes ma, ẹ ṣé ma, thank you ma, ẹ ra ma. Ẹ jẹ́ n pe nọ́mbà àbọ̀dá yẹn. 091. Mo ṣe 8490. Mo ń gbẹ́.
Brakayode. Ok, ṣọmọ bàbá nìyẹn àbí? Ẹ ṣe Agbalagabriel ló ń sọ̀rọ̀. Àwa visit bàbá lórí àárẹ̀ wọn, ṣé ń gbọ́ mi? So gbà tá lè gbọ́n lọ sáwọn hospital kan nírọ̀lẹ́ yìí. So gbà tí wọ́n gbà wọ́n, àwọn ò pé wọn bàbá wa ní àwọn máa fẹ́ láti lọ hospital ní Ìbàdàn pé kán tẹ́kẹ̀ àwọn ní Ìbàdàn kọ́lọ́n dẹ̀ ṣe dáadáa fáwọn ní Ìbàdàn. Bẹ́ẹ̀ ká tó lè gbé wọn lọ family gbọ́dọ̀ wà include pé òkè o kí bàbá máa lọ. Bàbá dẹ̀ pé nọ́mbà mọ́mì yín ìyẹn ìyàwó wọn ó dẹ̀ pé nọ́mbà wọn ò lọ. Kò ṣe ìyàwó wọn mọ́ ẹ̀ là ó yá àwọn ọmọ wọn ẹ máa là ó. Ṣé mo sọ̀rọ̀? Okay ẹ̀ńkú ẹ ṣáà calm down. Ó dà mo ṣáà ní láti pè yín ẹ̀yin lọ́mọ bàbá náà. Ara ìdí ni kọ́kọ́ lọ́mọ wọn tó wà ń bàdàn last born níbi second to the last born ni yín. Okay ọmọ wọn ni yín ọ̀nkú ọmọ wọn ni yín. Bẹ́ẹ̀ni. So afẹ́sìkò opinion ọmọ wọn kan tó dípọ́n lọ sí Ìbàdàn so that ẹ lè mọ̀ pé bàbá ń lọ sí Ìbàdàn. Kò sí problem èmi ni kọ́kọ́ lọ́mọ wọn tó wà ń bàdàn. Ẹ kú lórí ẹ. Okay ẹ kú lórí ẹ. Okay ọ̀nkú ẹ ṣé ọ̀nkú. Bàbá èmi ṣá mọ̀ pé Ọlọ́run wá fún yín lálàáfíà. Ẹ máa wo kánìkì ṣe bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ mi ò kì í involve anybody lórí ọ̀rọ̀ mi o. Mo mọ̀ pé àwọn èèyàn gbọ́dọ̀ mọ̀ kí ni ibo la bá dé. Ọ̀rọ̀ yín yé torí ẹ̀ ní àbúrò mi tó kúrò bí lẹ́ ń pè yẹn. Sórí ètò lẹ́wọ̀n. Àbúrò méjì ló wà níbí ilé àti ilé tán bí tẹ̀lé ilé tó kù yẹn. Bẹ́ẹ̀ni. Hello. Sórí ètò lẹ́wà inspector. Mọ́mí ẹ̀ ń kọ́. Sórí ètò lẹ́wà inspector. Sórí ètò wà lẹ́wà. Ibo náà wà. À ń ṣe live lọ́wọ́. Sórí ètò lẹ́wà. Lọ bá ń fún wọn, wọ́n fẹ́ bá wọn sọ̀rọ̀ ni pé sọ pé pásítọ̀ ẹ̀ kan fẹ́ bá wọn sọ̀rọ̀. Màá fún wọn ní nọ́mbà wọn á pè wọ́n. Okay. Ọlọ́run ló bá wọn charge. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Hallelujah. Ọlọ́run ìwọ ló ní gbogbo ipá àti agbára o. Nọ́mbà àbúrò mi. Okay ń dá yín bíbẹ̀. Ẹ̀rọ wọn ni wọ́n lọ bá charge. Òkú wọn ni wọ́n lọ bá wọn charge. Bẹ́ẹ̀ pé ń bí náà lẹ́ẹ̀kan kò sí iná lórí ọ̀rọ̀. Bẹ́ẹ̀ tí ìbá ṣe tó ń ṣẹlẹ̀ yìí kò sí tá kò lè tó gbogbo wọn. Bẹ́ẹ̀ni ṣùgbọ́n ìgbà tí mo ń bọ̀ ládọ́sà kò sẹ́ni bọ̀ tí mo mú dání kò sẹ́ni bọ̀ tí mo pè. Àdéhùn invite. Hello. Mi fọ̀rọ̀ mi kọ́ anybody lọ́rùn. Ẹ kalẹ́ sà. Yes sir. Ẹ wo iṣẹ́ rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ ní láti wà very careful. Ẹ pé máa ń go fẹ́ disclose a lot of things fún yín. Ẹ ń bèrè pé ìyàwó wọn dà kó nípa tó wà bẹ́ẹ̀ pé ẹ máa ti ìyàwó mi ò sí mọ́. Help ni now. Ẹni tó fẹ́ help yín yìí àbúrò tó fẹ́ help yín ó yẹ kẹ́ open up fún wọn. Ní àtàrà tẹ́tí wà ń bẹ̀ yẹn one of his family ọmọ tó bí àbógun kò sẹ́ni tó máa sọ pé òní kan tó ń ṣe lórí social media yẹn látàárọ̀ tẹ́bí ṣe wàhálà kọ́ máa ṣàyè wá síbi tí wàá kó ti pè yín ẹni kò lẹ́ ní láti pè wọ́n ọmọ ọgọ́ ti ní láti pè yín àyípẹ́ ló sà ẹ ṣègùn sàmúkọ̀wé lórí Facebook bá ẹjọ́ ìbólẹ̀ wà sà nínú gbogbo ọmọ tó bí kíkọ́ kọ́ máa lè dìde bí kò wá bá wọn even àǹtí ẹ̀ tó wà níbẹ̀ látàárọ̀ náà yẹn náà ti lọlé definitely something is pushing so ẹ má lọ ṣe oore kan tó máa lọ ní problem tó bá yá before you do anything carry any of his family kó wà pẹ̀lú yín tó máa tẹ̀lé yín káàkiri tó máa lọ dé pé ó máa lọ di wàhálà pé kí ló kọ títí bọ́ bàbá ẹ̀ ní sèkò ó pùnà pé wọn àti ìyàwó òun ò sí mọ́ ẹ̀wọ̀n mọ́tò tún pè ó ní ẹ bá fẹ́ pé wọn àti ọ̀ ẹ̀ lè má bè lọ́wọ́ èèyàn pé kí ló ń ṣẹlẹ̀ ẹ̀ kí lè fẹ́ gbà nọ́mbà mi fún definitely the family is not in a good relationship. Bàbá ẹ̀ ṣe open up tó ẹ láti gbàgbọ́rọ̀ ẹ̀ yẹn àwọn èèyàn tó ń rìn bóyá kẹ lọ́wọ́ wá sí balẹ̀ wọlé wọlé chairman kẹ máa sọ̀rọ̀ pé bọ́bá ìlú ṣẹlẹ̀ bóyá bọ́lá ti máa rìn gbàgbé. lọ́sàn. ìfẹ́ mi lẹ sọ Mo ní àjọ sí irú wọn tí ìbéèrè live ló. ó yá ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ bàbá àwọn èèyàn tó ń wò yìí ṣẹ́rí àwọn èèyàn nífẹ̀ẹ́ yín
àwọn yẹn ti mú yín bí ẹbí wọn. ṣe rí ohun tó ṣẹlẹ̀ ni pé ìyàwó mi yẹn a ti fira wa lẹ̀ but ìyá àwọn ọmọ mi ni mi ò níyàwó láti ìgbà tí mo ti fi lẹ̀ òun náà ò dẹ̀ lọ́kọ so tẹ́ni tí bá ṣẹlẹ̀ sí mi mo máa ń pè é ó dẹ̀ máa ń wá ó dẹ̀ máa ń dá mi lóhùn tí n bá pè é so mo ṣì rí gáàdì ẹ̀ àti ìyá àwọn ọmọ mi so ti yẹ yín sìn so mi ò kì í ṣe gbogbo èèyàn tó bá bí máa sọ pé àfẹ́ramọ́ to everybody mi ò I don't like disclosing my private life mi like yẹ kí nǹkan ṣẹlẹ̀ àárín mi pẹ̀lú yín sí kí nǹkan ṣẹlẹ̀ kájà kí n pẹ̀lú yín jà mí ní sọ. bẹ́ẹ̀ni because in personal. because yes ìjà yẹn lè parí anytime. bẹ́ẹ̀ni but gbogbo àwọn tí bá ti rojọ́ fún pé ta ni àmọ́ ń ṣọ̀rẹ́ máa ṣe kíní kan mọ́ tẹ́ni tí bá ṣẹlẹ̀ ń jọ wájú wá ní àṣẹ bẹ́ẹ̀ sùn bó sọ pé ẹ kì í ṣọ̀rẹ́ mọ́. so that's why I don't disclose anything with anybody wípé kì í ṣe ìyàwó mi kì í ṣe gbá kì í ṣàwó mi ò ń I don't say something like that but initially tẹ bá rántí jọ́dẹ̀ ẹ sọ mo ní àwọn wà ń bàdẹ̀ mi pẹ̀lú wọn ò sí mọ́ that's my first topic mo níbẹ̀ tí n bá rí Ìbàdàn tí n bá pè ó máa dá mi lóhùn simple nǹkan tí mo sọ nìyẹn so gbogbo àwọn tó ń sọ̀rọ̀ wọn ò mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ẹ mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀. kí làwọn èèyàn ń sọ online kí làwọn ẹ pẹ̀lẹ́ bàbá ẹ pẹ̀lẹ́ gbé síbí lovers all over the world ọ̀rọ̀ yìí kò le kì í sọ̀rọ̀ tó le rárá kì í sọ̀rọ̀ tó ọ̀rọ̀ family personal family issue ni so ó kàn jẹ́ pé bí ó ṣe rẹ bàbá tó di pé fẹ́ gbé wọn kúrò níbì kan síbì kan because oníkálukú náà ló ní tó ń là kọjá ní family ẹ̀ everybody ló ní one or two problem. ìgbà tí mo ń bọ̀ láti Èkó tí mo fẹ́ kúrò l'Ékòó tí mo fẹ́ wá sádó Èkìtì I didn't tell me of anybody mo ń bọ̀ ni mo dẹ̀ dé sí Adó on my own mo dé sádó tán gan kí tó máa sọ fún àwọn ọmọ mi pé mo ti wà ládó èmi ò ń ṣe aláriwo mi iṣẹ́ tó yẹ pé ó fẹ́ ṣe nǹkan kan tí gbogbo ìlú máa gbọ́ I don't like it mo lè ṣiṣẹ́ iṣẹ́ ọwọ́ mi tó mi ń jẹ mi wojú ọmọ kí n tó jẹun mi lè gbàdúrà kí n wojú ọmọ kí n tó jẹun so kò sẹ́ni tọ́mọ ò lè ṣe fún o tán bá ṣe fún mi o màá gbà kò sẹ́ni tọ́mọ ò lè ṣe fún but mi ò sínú ẹni tó máa ń sáré disclose bí ọ̀rọ̀ ṣe rí ìgbà tí mo ń bọ̀ lẹ́yìn Adó ní 2015 mo ti wá mo ti gbalé mo ti settle down kí n tó máa sọ fún anybody and that's my life mi mọ bó ṣe rí lójú ẹlòmíì o bí life mi ṣe rí nìyẹn so if I want to go to Ibadan again I can go on my own because Ibadan ni mo gbé dàgbà Ìbàdàn nígbà mo dàgbà ni mo lọ Èkó Ìbàdàn mo dẹ̀ máa kó lẹ́kọ̀ọ́ náà I didn't tell anybody so kò sí anybody tí mo bá sọ̀rọ̀ tó ti yé yín sìn. okay now àfẹ́ kí bàbá sọ̀rọ̀ jù torí ẹ̀ ó ti wọn the issue now is àfẹ́ kí bàbá lọ sí hospital àfẹ́ kí bàbá lọ sí hospital the issue tó wà nílẹ̀ nìyẹn sìn ṣé towó àwọn èèyàn ti dá owó 5 million plus ló wà nílẹ̀ 5 million plus so ní àfẹ́ kí bàbá kan kí ara wọn ó ṣe kí ẹ̀ tí wọ́n ṣe kán gbádùn ìwọ̀nba ayé wọn wọ́n sọ sí wọ́n ní is 60 plus. wọ́n ní Sodiq bẹ́ẹ̀ bàdàn Kẹ́mi àti Sodiq. tani ẹ. ìkan náà ọ̀rẹ́ wọn. so mo ń bọ̀ gbé kọ́ yẹn sẹ́gbẹ̀ẹ́ so the issue now is a fẹ́ kí bàbá gbádùn a fẹ́ kí wọ́n lọ hospital kí wọ́n treat wọn kán gbà tọ́jú n táwọn èèyàn wa online tẹ̀dẹ̀ mọ̀ pé mo máa ń fẹ́ gba ìmọ̀ràn lọ́wọ́ èyí tí Ọlọ́run lò fún wa ní mi tí wọ́n sọ ni pé ta ló gbọ́dọ̀ jẹ́ witness pé bàbá ń lọ sí Ìbàdàn èyí tí everybody ń sọ nìyẹn báyìí pé ta ló máa jẹ́ witness pé bàbá ń lọ sí Ìbàdàn who will be the witness ta ló máa mọ̀ ń pa ẹ̀ so we are still right by that question because èèyàn kan lè dédé gbé bàbá kò possible kákan dédé gbé bàbá kúrò Ládó Èkìtì ń sìn ká máa gbé wọn lọ sí Ìbàdàn without anyone's conscience àbí conscience did not any so nǹkan kan tí everybody ń sọ ní alẹ́ iná nìyẹn and we are very very right everybody one point it's not a matter of pé wọ́n disclose the family issue wọn no ọ̀rọ̀ ló kàn ọ̀rọ̀ tọ́rọ̀ fi kàn ọ̀rọ̀ ló kàn ọ̀rọ̀ tí ọ̀rọ̀ fi ń jẹ jáde bẹ̀tẹ̀já paná apabẹ̀ yẹn the issue now is Agbalagabriel Foundation ẹ̀yin pẹ̀lú supporters wa everybody ready pé kí bàbá wà alright ṣòwò tó ti wọ 5 million plus ní ká sọ ni àbí táwọn èèyàn tán dúró pé bàbá yìí ò ní kú everybody dúró pé this man you will not die o kò sí kú lójú ẹ àwọn tó wà online lọ́ọ̀yà wà ń bẹ̀ doctor wà ń bẹ̀
pastor wà ń bẹ alájà afa ṣe everybody ló kún online àwọn èèyàn dẹ̀ rẹ̀ dì pé bàbá yìí ẹ̀ ní kú but the issue on ground is àwọn àlè jí láàárọ̀ lansing kákan dédé pé bàbá gbìs pé bàbá Ìbàdàn yá without anyone's conscience ni bódà conscience yes bàbá gbé sójú bàbá. tó bá di àárọ̀ màá pe àbúrò mi ẹ̀tàn bí tẹ̀lé mi nìyẹn ọmọ ìyá mi ni òun náà bí tẹ̀lé mi so nǹkan tó bá sọ is fine ó rò pé à ń lọ lé ní gan ó fẹ́ tẹ̀lé mi ni so ti yẹ yín sìn ó fẹ́ tẹ̀lé mi láàbúrò mi tán bí tẹ̀lé mi tẹ́ni yẹn bá ti wà ń bẹ̀ àmókè bẹ́ẹ̀ ni àmókè ọmọ ìyá mi nìyẹn ẹni tó tẹ̀lé mi nìyẹn ẹni tèmi tẹ̀lé kò sí bí ó wà lábẹ́kúta so ọ̀pọ̀lọpọ̀ wa ò sí ń lé so ti yé yín sìn ẹ jẹ́ alàgbà so ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tó ń jọmọ ìyá mi kò ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ló ń gbé adó. tẹ wá lẹ́nìkan máa tẹ̀lé yín lọ́la báyìí. àbúrò mi yẹn ó fẹ́ tẹ̀lé mi èmi mo ní kó jẹ́ tó bá di Monday. ṣé wọ́n máa dúró tì yín throughout ọkọ tí wọ́n ń kọ́ ṣé wọ́n ní bí. a máa lọ a máa bọ̀ ni o. ṣé àbúrò yẹn ready láti dúró like wọ́n láti stand bọ́tì ẹ̀ ń lọ bọ́tì ẹ̀ ń bọ̀. ó stand àní ó ń bi mí lẹ́ẹ̀kan sẹ́ẹ̀ ipe ṣe kó o máa bọ̀ lọ́la mo lọ́la Sunday mo tó bá di Monday pé kó o máa bọ̀ so ti yé yín. okay. So mi ẹ̀sà kò mi ò ní issue mi ní anything mi ò there is no problem oníkàkú lè máa sọ suggestion mi ní kí anybody máa give suggestion but me mo mọ̀ pé kò sí wàhálà so ti yé yín. thank you sir. Níbàdàn ọ̀rẹ́ yapa bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ọ̀rẹ́ ò dàbí family bàbá. wọn ò dàbí family bẹ́ẹ̀ family náà ni wọ́n torí àjọ dàgbà ni kò síbi tí màá wà tí mi ní pé wọ́n tàn ní yọjú. okay now tí mo wò ní opinion mi rèé bàbá torí àbúrò yín yẹn wọn lè ráyè lọ́la. ó bí mi èmi ni mo ní kó jẹ́ kó di Monday. ẹ̀yin tèmi àwa sọ́nsìn ni pé bóyá ká jẹ́ kó di Monday yẹn ṣe é pé normally náà tẹ bá dé Ìbàdàn lọ́la àwa náà ò lè ráyè gbé lọ hospital ọ̀la ni Sunday church ní délẹ̀ ẹ gbàdúrà èmi ò pé kí àǹtí yẹn ṣe tán ní Monday kẹjọ máa bọ̀. ẹ má wọrí máa pè é á wá bá mi máa fún rí àdírẹ́sì. bàbá ok ṣe é pè lọ́la ń gba ìkẹ́ kájọ máa lọ mi ì fẹ́ kó sẹ́yìn nìkan pẹ̀lú wa bàbá n táwọn èèyàn wá dẹ̀ ń sọ nìyẹn bàbá. tó ṣẹlẹ̀ ni pé ẹ jẹ́ ń pè é láàárọ̀. láàárọ̀ máa pè kó máa bọ̀ kó múra. ó possible kó padà o ní Monday o torí kò kàn lè fi lélẹ̀ gbóńdókù pẹ̀lú àwọn ọmọ ẹ̀ àtọkọ. ok tó ti kó kàn ní òun lọ sí Ìbàdàn lọ dúró mi rò pé ṣàṣàyàn ló lè gbarú ẹ̀. ok tó ti yẹ yín òun mo ṣe ní kó gé sẹ́ẹ̀tì ilé dáadáa kó sẹ́ẹ̀tì ilé kó tó di pé a máa bọ̀ ní Monday yẹn bọ̀gbà tẹ́ ti wá ń sọ́nsìn mo máa pè é pé kó jẹ́ ká jọ lọ lọ́la tó bá dẹ̀ di Monday kó máa padà bọ̀. ok sir ok sir bàbá ẹ pẹ̀lẹ́ bàbá lórúkọ Jésù àmúyínláradá oníkálùkù pẹ̀lú tiẹ̀ ẹ jẹ́jà máa dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí àwọn èèyàn ńlá kọjá nu ayé mọ̀ lágbára ọ̀rọ̀ ló kọ̀rọ̀ lálẹ́ tí ọ̀rọ̀ fi kọ̀rọ̀ kì í ṣe pé láti jókòó láti máa tọpinpin tí ó yẹ kí èèyàn tọpinpin no but bí nǹkan yẹn ṣe ń lọ ṣòwò ni àwọn yẹn ti dáwó fún bàbá ògo ni fọ́lọ́run lókè ọ̀run and people are still willing to do more àwọn yẹn sì ń pè lálẹ́ pé dáàdi bó ni àwọn sì fẹ́ support gbàwó people are willing people are ready but lábẹ́ gbogbo nǹkan náà nǹkan máa ń ní bó ṣe yẹ kó rí ẹ̀yin èèyàn wa a fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín nípa orí ọ̀fẹ́ Jésù Olúwa ẹni tí ó kú tó sì jíǹde tí ó dẹ̀ pèsè àìsílẹ̀ fún ìmí àti yín pé a ó jọjọba pọ̀ ní ìjọba bàbá òun mo fẹ́ kí yín pé ẹ ṣé o thank you for your support for your huge support lẹ́nu ọ̀sán sí alẹ́ yìí 5 million plus we want to appreciate you thank you so much we love you I personally I love you ọlọ́dẹ tún máa rin èmi náà lọ́wọ́ láti má lè já yín kulẹ̀ kọlọ́run ẹ̀mí mi lọ́wọ́ kó ran ara mi lọ́wọ́ kó ran ọkàn mi lọ́wọ́ kó di èmi náà mú títí dé òpin because ògo ni fún Kristi lókè ohun tí a máa ṣe náà ni pé ẹ jẹ́ kán pé àbúrò wọn yẹn ṣẹ́rí condition tá a bá bàbá nù lé èèyàn gbọ́dọ̀ fún bàbá lẹ́ẹ̀ bá wọn o ẹ jẹ́ ká sọ reality condition tá a bá bàbá yìí tá a bá wọn ní ọ̀sán táwa dé inú mi dùn pé ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ rí ẹ lọ́wọ́ first video nígbà tá a rí wọn àwọn nìkan náà láì sórí bed bíbélì pé kí ìfẹ́ ara kó wà títí èèyàn ò gbọ́dọ̀ fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ and at the same time náà àwa náà ò gbọ́dọ̀ ṣe jù a gbọ́dọ̀ ṣe ju ara lọ pé
torí pé a fẹ́ ràn yàn lọ́wọ́ no a gbọ́dọ̀ tẹ̀lé bó ṣe ká tẹ̀lé then ẹ̀yin yẹn wa tẹ́yìn advice wa náà you know we always seek we we always heed to your advice and that is why and that is why we came live this evening we came live this evening ẹ má jẹ́ ṣe bó sọ láṣẹ wa ó rí afẹ́ ní alẹ́ yìí so òun la fi wá sọ̀rọ̀ ẹ̀fẹ́ náà wọ́n máa pe àbúrò wọn yẹn òun ló máa tẹ̀lé wọn òun la máa fún níwèé foundation wọn á sàn pé òun lòun fọwọ́ sí kí bàbá lọ èmi mọ̀ pé bàbá ilé yìí ò lè kú wọ́n máa wà láàyè wọ́n á ire pọ̀ fún wọn nú ayé ṣẹ́ẹ̀kan mọ àwọn nǹkan kan ò lè má ṣẹlẹ̀ kí nǹkan kan lè ṣẹlẹ̀ ni à ń la nǹkan kan kọjá kí nǹkan kan míì tó ṣẹlẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá ò tí ì kú báyìí àgbẹ̀ ọlọ́ngà pé bàbá wọn dẹ̀ ní kú wọn ó yè nípa orí ọ̀fẹ́ Jésù so we want to appreciate each and every one ẹ ṣé gan ẹ má dáwọ́ support yín dúró ní tẹ́ ń ṣe tọ́mbádọ́ hospital wọn ní kan dáwọ́ kan lẹ̀ kan ṣe gbá kan ṣàwo àdúrà náà dẹ̀ ti bẹ̀rẹ̀ táwa bá ti ń dé bàdàn báyìí láti máa kó àwọn àfàdúrà ìjagunjọ ẹ̀yin bàbá wa ti mọ̀ mú wa tẹ́lẹ̀ máa fàdúrà náà bàbá yìí lọ́wọ́ ẹ pray fún wọn ẹ pray fún family wọn inú mi dùn pé à ń advice bẹ́ẹ̀ lábẹ́ advice yẹn náà ẹ má jẹ́ ká fi àdúrà sílẹ̀ ẹ jẹ́ ká máa pray fún wọn kò sẹ́ni tó gun ò lè dìde sí o kò sí ẹni tó gun ò lè dìde sí o kálukú dẹ̀ ńlá nǹkan kan tàbí ìkejì kọjá ẹjá pray fún wọn ẹjá pray fún ìyàwó wọn àti àwọn ọmọ wọn ẹjá pray fún wọn ẹjá gbàdúrà fún wọn lórúkọ Jésù àdúrà wa dẹ̀ máa gbà. So once again I want to appreciate you thank you call ṣì ń wọlé nọ́mbà tẹ́ máa pè sí ní 07054900751 07054900751 ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ wá sí church wa ọ̀la Sunday ẹ̀yin tẹ́ ń bọ̀ ẹ fẹ́ wá rí mi ẹ̀ ń bọ̀ Sunday service abẹ́ ń bọ̀ nítorí ọ̀rọ̀ yìí anywhere láti ibi tẹ́ ti ń bọ̀ ẹ dé Ìwó road Ìbàdàn ẹ dé Ìwó road Ìbàdàn ẹ bá ti sọ̀kalẹ̀ ní Ìwó road àwọn mọ́tò tó ń lọ sí Ẹgbẹ́dá Olúwo ẹ sọ pé Olúwo lẹ ti bá bọ́ọ̀lẹ̀ tí ẹ bá ti bọ́ọ̀lẹ̀ ní Olúwo ẹ fònà méjèèjì ẹ rí àwọn ọlọ́kadà ẹ sọ pé Àgbàlá Gabriel lẹ́ ń lọ ẹ sọ pé Àgbàlá Gabriel lẹ́ ń lọ bàbá orúkọ Jésù ẹni tó pè mí kó gbàdúrà fún mi Jésù kó súre fún yín bàbá ara yín dá ara yín kó yá Jésù kó bẹ̀rẹ̀ iṣẹ́ láti ìsìn lọ kó wò yín sàn kẹ́ ẹ rí ọwọ́ ìyípadà ọwọ́ Olúwa kó kàn yín ipá Olúwa kó dì yín mú ipá Olúwa kó dì yín mú ipá Olúwa kó dì yín mú ipá Olúwa kó dì yín mú. Pétérù wí fún arọ yẹn pé wo bí wúrà àti fàdákà òní ohun tá ní ni pé lórúkọ Jésù wọ́n dẹ̀ pé lórúkọ Jésù ó dẹ̀ ìdè lórúkọ Jésù bàbá ẹ ó dìde ẹ ó sì rìn bàbá ẹ ó dìde ẹ ó sì rìn ẹ ó dìde ẹ ó sì rìn ẹ ó yin Ọlọ́run wo ni fún Jésù Jésù Olúwa wa ẹ jẹ́ á continue láti máa pray fún bàbá ẹ jẹ́ máa pray fún wọn lábẹ́ bá ṣe advice ẹ jẹ́ ká tún fi ìfẹ́ hàn lábẹ́ bá ṣe advice ẹ jẹ́ ká fi ìfẹ́ hàn ẹ má gbàgbé pé iṣẹ́ tí Jésù ṣe là ń tẹ̀lé nínú ìfẹ́ ọmọlàkejì gbélé pé ẹ máa fẹ́ tọmọlàkejì yín ṣáájú kí ìfẹ́ ara kó wà títí ẹ wà àwọn ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ ìfẹ́ àwọn òfin àkọ́kọ́ ni pé fẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ fẹ́ ọmọlàkejì rẹ fẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ fi gbogbo àyà rẹ fi gbogbo ọkàn rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ so ìwọ tó bá lọ nífẹ̀ẹ́ Ọlọ́run tó nífẹ̀ẹ́ ọmọlàkejì irúfẹ́ wo ló níyẹn so that is why we are here ìfẹ́ ló gbé wa iṣẹ́ yẹn kún ọwọ́ gan then ẹ jẹ́ n sọ ilé ẹ̀yin tí ẹ̀ ń chat wa tá àti reply mo fi Jésù bẹ̀yìn jẹ́ n kúnlẹ̀ fáwọn èèyàn jẹ́ n kúnlẹ̀ jẹ́ n kúnlẹ̀ súnmọ́ bí mo fi Jésù bẹ̀yìn ẹ má bínú chat pọ̀ débi pé mo fi Kristi bẹ̀yìn gbogbo ẹ̀yin mọ̀mọ́ láti àti abroad àti Nàìjíríà mẹ́sẹ̀gì ti pọ̀ jù súnmọ́ bí bọ̀dájẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé èèyàn ò lè parẹ́ èèyàn ìwọ̀nba lè yẹn máa ṣe I am seizing this opportunity to rawọ́ ẹ̀bẹ̀ to plead to us sir àwọn mẹ́sẹ̀gì kan wà tẹ́ pé kì í sọdún mẹ́ta sísìn mi lè reply rẹ̀ níbi tí mẹ́sẹ̀gì pọ̀ dé mo dẹ̀ ń gbìyànjú at least lójúmọ́ mo ń down roughly 800-500 messages èmi máa delete ẹ̀ ó ti pọ̀ jù níbi tí mo down dé tí ọwọ́ mi ń gbóná tí ọwọ́ mi ń kákò ó ní this is about 15,000 plus show 15,000 plus tẹ́ bá rí 15,000 plus tẹ́ bá rí 15,000 plus ṣoṣo
ṣoṣo dáadáa mo tún delete ẹ ní mo fi Ọlọ́run bẹ̀ wá ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú mẹ́sẹ̀gì yẹn pọ̀ dáàdi ẹ gbé kọ́ wa ṣẹ́ẹ̀rù pa fẹ́ tọrọ owó ni ẹ reply jáde wa no kíní yẹn ti pọ̀ jù gan èyàn lè parẹ́ èèyàn nowadays mo dẹ̀ need rest but lábẹ́ bí mo ṣe need rest tó náà mo tún try kí n satisfy èèyàn mo fi Ọlọ́run bẹ̀ wá ẹ má bínú ẹ má gbà bẹ́ẹ̀ náà ni àdúrà yìí náà ló ń gbà lórí wa ẹ jọ̀ọ́ gbogbo èèyàn ló fẹ́ bá mi sọ everybody fẹ́ chat mi kí n reply mi kò dẹ̀ possible kí n dá gbogbo èèyàn lóhùn so time tẹ́ bá ti rí pé mo wà online you can just call in tẹ́ bá rí pé mo wà online pé ẹni wà online ẹ kẹsà ilé tẹ́ bá dẹ̀ ti call in ẹ má mọ̀ lò ju 1 minute lọ ẹlẹ́mẹ̀rin dáàdì ṣé mo lè bá yín sọ̀rọ̀ 10 minutes 7 minutes kò sáàyè irú báwọn bẹ́ẹ̀ ṣe ń pè léèyàn bí 100 ń pè wọlé ẹ má jẹ́ ọ̀rọ̀ yín má ju 1 minute lọ ó pọ̀ ju 2 minutes ẹ kàn sáré gé pípé pé àbíkẹ́ send voice note náà ẹ má send voice note 15 minutes voice note 10 minutes mi lè gbọ́ bí mo ṣe ń gbọ́ lọ́wọ́ ni kọ́ ń wọlé ẹ wò bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ wò kọ́ ló ń wọlé yìí mo fọ Ọlọ́run bẹ̀ yẹn má bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run I love you Ọlọ́run dẹ̀ nífẹ̀ẹ́ yóò dára fún yín o Ìbàdàn we are coming tomorrow bàbá máa pe àbúrò wọn ọ̀rọ̀ tán bá sọ máa upload ẹ̀ tí wọ́n bá fọwọ́ sí tán bá dẹ̀ sign pé fine àwọn làwọn tẹ̀lé bàbá bọ̀ ń bàdàn ògo ní fọ́nà lókè ọ̀run we love your supporters account number tẹ́ fi máa support ṣì wà ń bẹ̀ yẹn 01991315544 ẹ jẹ́ n sọ ilé ìka tó parí kí ló ṣẹlẹ̀ ńgbà tán kí ló ṣẹlẹ̀ sí Sienna yín ó takú sójú ọ̀nà ẹ̀ẹ̀mejì ló takú mo fọlọ́n bẹ̀ yín supporters wa a ti nílò èwo náà pé bọ́ọ̀sì náà a ti nílò ọmọ bọ́ọ̀sì o ẹ dákun o ẹ̀yin supporters a ti nílò Agbalagabriel Foundation ti nílò ọmọ bọ́ọ̀sì náà a ti nílò ẹ̀ mo ti fọ́ọ̀n sókè báyìí wọ́n ní sọ̀rọ̀ sókè speak out mo ti speak out báyìí n tí mo lè sọ pé foundation wa need for now ò ní ọmọ bọ́ọ̀sì ẹ jọ̀ọ́ Ọlọ́run á ràn wá lọ́wọ́ èlò náà ta tuntun ẹ̀ náà tó kún bọ́ rẹ̀ èlò náà ń ta náà ó tèlò so 12 million to 15 million. Ọlọ́run ó ṣe kò sí tọ́lọ́run ò lè ṣe we need ọmọ bọ́ọ̀sì ó ní wọ́n bá post by we need ọmọ bọ́ọ̀sì mo mọ̀ pé Ọlọ́run ó ṣe inú July dẹ̀ ni ṣé ẹ gbàgbọ́ Ọlọ́run ó ṣe nínú July Ọlọ́run ó ṣe ọmọ bọ́ọ̀sì fún Agbalagabriel Foundation ẹ̀yin èèyàn mi ẹ sowọ́pọ̀ ẹ má jẹ́ mọ̀ ẹ kàn gbé ránṣẹ́ sí wa ẹ má sọ fún mi ẹ kàn fọwọ́sowọ́pọ̀ ẹ̀yin kan ní ẹ má jẹ́ ní máa dárúkọ àwọn ìlú yẹn ẹ̀yin kan láwọn ìlú yẹn ẹ kàn fọwọ́sowọ́pọ̀ ẹ kàn rà ẹ kàn fi ṣe surprise Ọlọ́run bá ràn yín lọ́wọ́ inú wa máa dùn o inú wa máa because as now a ní 22 crew báyìí 22 crews rather so irú nǹkan tá a nílò nìyẹn in fact ó lágbára Ọlọ́run ni òjò jálẹ̀ ẹ bóyá takú sẹ́gbẹ̀ẹ́ gbó Ọlọ́run ló yọ wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ jọ̀ọ́ yóò dára fún wa this is my request kì í ṣe request this is my plead eléyìí ni ẹ̀bẹ̀ mi pé foundation wa nílò ọmọ boss ẹ sọ̀rọ̀ sókè ọmọ boss kí la nílò ọmọ boss we need ọmọ boss God bless you we love you God bless you.